ayọ̀. Òrùlé, òrùlé, òrùlé àṣírí o. Òrùlé, òrùlé, òrùlé ẹ̀tàn. When the evil plotter beats his drum for the downfall of the innocent, the gods will not let that drum sound. Now the enemy of a man hath those of his household. Tikwile ubakani, tudeule binika. Tick tock, tick tock sounds the clock. The time to unveil the face of deceit is soon unlocked. Kunle lotawa inu ile shala shiningbe. The insect that chews the vegetables lives, thrives, and survives in the vegetables and abides in the vegetables itself. Òrùlé, òrùlé, òrùlé ibi o. Òrùlé, òrùlé, òrùlé ayọ̀. Òrùlé, òrùlé, òrùlé àṣírí o. Òrùlé, òrùlé, òrùlé ẹ̀tàn o. Oh my, oh my, oh my. One man, one wife, one mother. A mother is supposed to show some love to her son. And when the mother teams up with a wife in deceit, oh my, oh my, oh my, oh my. Darkness in the world. Darkness, storm, gloom. I don't even understand. No explanation for what is going on around us. Arise and shine, for thy light has come. And the glory of the Lord is risen upon thee. For darkness, darkness, darkness shall cover the... Jáde ṣomi ìwẹ̀ mi fún mi náà. Torí bẹ́yàn bá ṣe kọ́ṣẹ́ ló ṣe ń kọ́ yàrá. Gbómi ìwẹ̀ mi kaná torí tí n bá ti jẹun tó báyìí mò ń lọ wẹ̀ kí n lè bọ́ sórí bẹ́ẹ̀dì kí n sùn ni. Gbogbo iṣẹ́ tó bá yẹ kó ṣe kó palẹ̀ mọ́ gbogbo ẹ̀ pátápátá kó gbọ́dọ̀ dọ́là o. Mi ò gbọ́dọ̀ bá ṣe ẹ̀kọ́ kan tó yẹ kó ṣe lẹ́nu tí n bá láàárọ̀ la. Ṣùtí ṣomi ìwẹ̀ mi. Mo ti ṣe. Òkè kíákíá. Kí ló dé? Ṣé mo sọ fẹ́ kó mi ti jẹun tán ni? Bí ẹ̀jẹ̀ mọ́. Ọmọ yìí má ti fẹ́ ya nǹkan mọ́ mi lọ́wọ́ nínú ilé yìí. Màá tètè rù ẹ́ dànù ni. Ó lè tó ń jẹ mi pa. Hey baby. What's up? How you doing? Jẹ́ ìdánwò ẹ̀jà rí. Dùnmí nínú níbùrò pò ń lọ náà. No, mo fẹ́ lọ change kí n lè o. I just asked you a question. Níbo ló ti ń bọ̀? Babes, calm down now. Just calm down. Mommy ló rán mi iṣẹ́ now. Ṣé tẹ̀ wá trust mi rárá mọ́ ni? Mommy mi rán iṣẹ́. Oh, okay. Máa ọ̀rẹ́. Torí irú iná ṣe mo bá fò. Ó ń parọ́ mọ́ sí mi. No problem. Hey! Come back here! Stay! Hello ọkọ mi. Hello mami. Ṣé ìyàwó ẹ ti délé? Yeah, ó ti délé ma. Orí mo mọ̀ pé kó má jẹ́ pé go slow dá dúró lójú ọ̀nà. Mami, mi ò like bó ṣe ń rìn káàkiri báyìí. Ìyàwó lé ni náà. Ìyàwó ẹ̀ wá sọ́dọ̀ mi. O láìkì bó ṣe wá sọ́dọ̀ mi. Ṣé o fẹ́ kó wá sọ́dọ̀ mi wá? Ó dá tí ẹ̀yin fi tè ní ìyá mi náà. Fi yá mi, èmi ni mo ṣẹ̀ ẹ́ lé ní ìṣù. Alright, ó dàrú ma. Ó dàrọ̀. So, I guess that settles it, right? Don't you dare. Don't touch me. Don't even move closer to me. Be Beko.
máa di mother. Ó dà ń gbà yín kó di mother pa mi kill me. Honey, I missed you. Torí pé mo miss ẹ ló ṣe graduate sí anger. So, and the anger for you graduate some mother and son, right? Generally, I don't understand you. One, you sounded like you don't trust me. She mommy will let me check in low money because I don't know what are you on about. It's a general assumption. We pay your what your cooking clothes. Now I'm trying so much to get close to mommy, and now you're complaining. I am not complaining. All I'm saying is, you're leaning now, and one of my people that could be in my kakiri and obìnrin tó bá lọ́kọ only for that matter. It's all I'm saying, and I'm sorry. So what you're saying now is, mommy back pay me came out down. No, so bad. I am sorry. Okay. Anyway, we need to freshen up. Ma bínú. You see, women come in all shapes and sizes. Ọlọ́run ti so bless àwọn ọkùnrin débi pé kò sírú shape àbí size tá fẹ́ tá rí o. Ṣé wàá fẹ́ kí n tún já ẹ sí bẹ̀bẹ̀ kan? Transcoder Jawasi. Èmi nìyẹn. Tó bá tẹ̀ sọ pé kó Jawasi. Eléyìí, Ingo talk now. You know they like to dey talk. Gbàgbé yẹn. You see, I compare them to fruits. Àwọn kan wà, wọ́n dàbí pear ni. Wọ́n máa ń slim lọ́wọ́ òkè. Tó bá ti wá dọwọ́ sàlẹ̀ yẹn, ó máa heavy gan. Bí àwọn ọmọ South. Mo understand point. Ṣé wàá rí another set kan wà? Àwọn yẹn máa ń compare wọn sí bí mango, bí cherry mango. Lọ́wọ́ òkè báyìí, ó máa heavy. Ọwọ́ sàlẹ̀ náà, ó máa heavy. Wow. Gbogbo ẹ̀ ló pé. God, this guy is a bomb. Okay, mo understand nǹkan tó ń sọ. BCB, coffee and bowl. You're talking about the likes of Lekwachios Bose, Eniola Badoski, Owe and company. Okay. Àwọn tí wọ́n lẹ̀pa yẹn, tí wọ́n gbé níwájú, tí wọ́n gbé lẹ́yìn, kí wá làwọn yẹn? Ṣé àwọn yẹn boat ni wọ́n? Àwọn èèyàn Usain Bolt nìyẹn. Àwọn babes kan wà, ẹ máa gbọ́ sẹ́, wọ́n lè máa heavy níwájú, kó máa heavy lẹ́yìn, but tó bá di bí ká sáré, wọ́n sá eré burú. Àwọn yẹn gangan ló ń pè ní Gabriel Salasi energy. Okay, ṣé nǹkan tó ń try láti sọ sí ni pé analysis ẹ̀yẹn náà wà applicable sáwọn ọkùnrin náà? No, Shori, as for we men, our tiwa simple. Men are just in two categories. You are either poor or rich. You are right. You are right. This guy is a bomb. I swear to God. Ọ̀rẹ́ tiẹ̀ ti yé wa. Ọmọ kan tó ṣẹlẹ̀. Ìwọ pé Jet Olúwa kó máa bọ̀ náà. Ṣé bọ́n ló fẹ́ ṣe fàájì fún wa lẹ́nu? Did you say Jetty? Turn up with Jetty is 0. Anything monetary, Jetty is like this. Kò ní wá. Well, my usual. To like swag if you like. I don't mind if you tobacco. Ọ̀rọ̀ àwọn obìnrin ẹsẹ̀ mi kì í lé mẹ́nu kúrò ń bẹ̀. Hello, Domino. Má pẹ́ o tètè dé o. Okay, ma. Honorable ti wà ń bíbá yẹn tó ti ń retí ẹ. Honorable ti wà round. Mi ò ní pẹ́ ma. Mo fẹ́ kó tètè dé o. Torí màá fẹ́ kó tètè padà sílé. Èmi kò máa bá yín láìpẹ́ ìfẹ́. In fact, wọ́n ní last time ẹ̀jíjọ́ ríra. Wọ́n ní àwọn ò lè ṣe anything pẹ̀lú anybody mọ́. Wọ́n ní àwọn gbádùn ẹ̀ gan ni. Èmi náà wá sọ fún wọn bá fi yọ sí. Mo fi ṣe ọmọ mi. Ọmọ mi ṣeré. Ọmọ mi dùn gan. Okay ma. All right, máa rí láìpẹ́. Ebi ni mo máa lù ẹ́ gbó. Kò síbi tó ń lọ. Ó dà kó tètè dé o. Wo ṣé bí ọmọ ọ̀dọ̀ ya Túnjí ilé ẹ̀ kò lọ ó tẹ̀lé má bà ní kó má ti délé kó lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ tó bá débẹ̀ ní mo ní tí mo ní kó gbà wá lọ́wọ́ ẹ̀. Ó jìnnà mọ́ mi. Ó jìnnà àbí nǹkan ṣe ẹni
àrífín máa tètè wá pọ̀ ọ̀rọ̀ ẹ ti yé mi kò sí wàhálà tó bá ṣàkó ń bẹ kó lọ rì sùúrù fún mi. ìjọ lè wà lọ́dọ̀ ìyá Láti. mi ìran ẹ lọ́dọ̀ ìyá Láti ìwọ ló máa júwèé bí títí máa rì sùúrù fún mi ni ọ̀dọ̀ ìyá Láti kó lọ rì sùúrù ọlọ́sẹ̀ 3 wá fún mi Kétu ni kó ti lọ rì sùúrù fún mi. Mọ́mì Kétu ọjọ́ ta ọmọ 12. má parí dàrídà ó jìnà tí bá rán ẹ lọ sí Kaduna kó sọ fún mi pé ó jìnà. lọ́nà lápẹ̀ ìṣúrù. lọ́nà kó tó máa parí dàrídà mo ṣe kí wọ́n lọ́wọ́ ẹ lọ́ra ní owó ẹ fún mi onírànú Kétu jìnà kí ló kàn ẹ́. ẹ kú jókòó jàre honorable mo rí yín báyìí ọkàn mi balẹ̀ ni mo mọ̀ pé 90% nínú problem mi ó ti solve báyìí. Mommy 90% bí ti báwo every honorable ẹ sọ̀rọ̀ 90%. Definitely dáyọ̀ mọ̀ tẹ́yìn bá rí Jésù gan ẹ̀ lè dá mọ́ honorable. Anyway my honorable ṣe okay. Okay. Well èmi mọ̀ wípé tí mo ṣe ń wo ìlú ìjókòó yìí 100% of my problems are resolved, especially my personal issues. That's not a problem. I know. Honorable ẹ má bínú jàre ọmọ yìí ò gbọ́n. Kì í ṣe ọlọ́gbọ́n nìkan ó ní òye ó ní ìmọ̀ ó tún mèrè ṣe. In fact, the first time I saw you was the last time I ever saw anybody like you. Until this minute, I've not seen anyone like you. Honorable ti ṣe ń pè dialogue ṣe mọ̀ ṣá. Ṣé nǹkan tẹ́mi láti máa sọ fún mi sí ni wípé ìṣẹ̀lẹ̀ kan sample àwọn girls káàkiri. My dear, let me sample. Timber sample. Mi ò lè mọ̀ pé you're the best. Ouch. In fact, there's none like you. Oh, thank you. Tẹ́ bá tọ́jú ẹ̀ dáadáa. Màá tọ́jú ẹ tó ń bá ti lè tọ́jú èmi náà. My honorable, ó dàbí ẹni pé ẹ ti fẹ́ máa gbàgbé nǹkan kan, but I'll give you a quick reminder. Oh my goodness. You need a quick reminder. What I want is a full lesson. Palo fún mi ní full lesson nínú ilé. When you solve my problem 100%, I'll solve yours 100%. Kò dẹ̀ tún ní gbórí mọ́. That's my promise. I'm all yours. Well, problem tí wọ́n gbọ́dọ̀ gbé orí, but títí láti máa gbé orí all the time. Torí kó máa gbé orí yẹn eliminate. Tí wà ò tí ẹ gbọ́dọ̀ gbé rí àmọ́ tọ́dọ̀ yín ó gbọ́dọ̀ máa gbé fúkẹ́ all the time. Nípa yìí ó máa là yín ni ẹ wo ẹ tún máa dúró ni wọ́n bá ní ibà ìyáwó tí yín mọ̀ ẹ ká wá ẹ̀ ó yà á tilẹ̀kùn ẹ tètè jáàmù ẹ̀ àgbàgà ó parí iná pitì. So very much. Aṣá àti my expect mi ṣá. Ní kò pẹ́. By the way, mommy, ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Really, I'm really impressed. Pẹ̀lú dùn mí nínú, ó really dùn mí nínú gidi gan ni. Olúwa ṣe. And usually mo máa ń ní budget fún irú nǹkan báyìí, ṣùgbọ́n I'll break my rule this time around. Ṣé àkáǹtì ẹ lẹ́sìn lò? Òun náà ni. Ẹ máa gbà láti ń sìn. Lórí mi ò fẹ́ fún yín ní wàhálà ṣe rárá. $500,000. Ẹ ṣé mo dúpẹ́. Kò tọ́pẹ́ mà. Tí yín nìyẹn fún pé irú nǹkan tó dá báyìí tọwọ́ yín jáde sọ́dọ̀ mi. Màá wá double ẹ̀ fóun. Can I have your details, please? Are you for real? Send it to my Zenith bank account. It's 100-211-5907. Can I have the number again? 100-211-5907. Oh my God! I just got a message. Oh my God! 1 million! Thank you! Shit! Move me. Ẹ ṣé gan.
ẹ wò tẹ́ bá kó honorable ẹ máa jẹ governor. Àmín. Tẹ́ bá kó governor ẹ máa jẹ president nínú òṣèlú yìí iwájú lẹ máa lọ. Àmín. Irú yìí báyìí là ń fẹ́ ẹ̀yin àbújẹ́ bùdánù tẹ́ ẹ fẹ́ kébi pa wá kú tẹ́ ẹ ṣáà tí ẹ ṣàánú èèyàn tẹ́ ẹ ṣàánú ọkùnrin tẹ́ ẹ ṣàánú obìnrin 500,000 wọ́n ti gbé lágbà Ọlọ́run wọ́n ti gbé lágbà Ọlọ́run ẹ máa dé bẹ̀. Ẹ wo náà ibo ẹ̀yin yàtọ̀ sáwọn tí wọ́n ní owó tí wọ́n ò lè ná ẹ̀yin ní owó yẹn dẹ̀ tó ná God will bless you. Ṣàwárí nǹkan kan ni o ẹ máa di president bó ṣe sọ yẹn tẹ́ bá di president tán I'm gonna create the office of the first girlfriend as a #1 girlfriend. Bẹ́ẹ̀ ló máa rí ó ti rí bẹ́ẹ̀ ẹ ṣe gan-an lẹ́bù ẹ ṣe ó dá lọ́lẹ́bù ẹ ṣe gan-an láwọn àti ṣan yín délé o ẹ ṣe o ẹ bóyá ọ̀la àbọ̀tọ̀lá ni ká tó máa retí yín báyà ó dà ẹ ṣe sà. 1 million naira. 1 million. ọmọ fún mi bẹ́ẹ̀ 500 ní tèmi ó yẹ kó fún mi náà ń bẹ̀ 500. ìyàwó mi ńkọ́. Àwọn madam wọ́n ti jáde. Ìgbà ló ti jáde. Quarter after bẹ́ẹ̀ ṣe jáde gan ni àwọn náà ti bọ́ta. Kí ni ìtumọ̀ gbogbo kàtìkàtì tó ń sọ yẹn? Time wo gọ́gọ́ ló jáde exactly quarter after. Ẹ má bínú bẹ́ẹ̀ ṣe jáde gẹ́lẹ́ tẹ́ lọ báyìí kò lè ju ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún làwọn náà ti jáde. Wọ́n ti dágbére ibi tí wọ́n lọ. Kò dágbére. Wọ́n dágbére fẹ́mi ńgbà tí wọ́n jáde. Wọ́n sì dágbére rí kò sì dá ló má jarí láburú. Àti chief security officer inú ilé yìí nìsín ọlọ́mọ jẹ́ kárí mi gan wà wọ́ọ̀lì nípa ọ̀rọ̀ wọn gbà ọlọ́mọ tẹ̀ jẹ́ káró gan jiyàn gbé àmọ́ bí ká máa wá wọn sí òun lẹ́yìn náà tún wá wọn nìsín. ó dẹ̀ ti ń try fóònù ẹ̀ kò lọ. olórí burúkú àwọn nẹ́tíwọ̀kì nù láìní mẹ́ta gan tó lò Nàìjíríà. àwọn nepa àti nẹ́tíwọ̀kì náà the same thing ni wọ́n máa múná lọ pa nẹ́tíwọ̀kì pa gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ yẹ fún mi nọ́mbà wọn ká kí n ṣe àṣembí bóyá àtọ̀dọ̀ yín. kàn ṣe ẹni kí n mú nọ́mbà ẹ wá. It's not for help. Get out of here, my friend. Hello, mami. Hello, ọkọ mi. Mami, ẹ jọ̀ọ́ ṣé dùn mí nínú wà lọ́dọ̀ yín? Má bínú ọkọ mi ọ̀dọ̀ mi ló wà kódà kó tó kó bí bàbátù ẹ̀ ti lò èmi ni mo ránṣẹ́. It's okay mami mo ti ń pè fóònù ẹ̀ látàárọ̀ kò lọ ó dẹ̀ ti máa ń jáde nílé bẹ́ẹ̀ tí ò ní dágbére so I've been worried sick. má bínú ọkọ mi. Battery ẹ̀ ń lọ mami kí dùn mí nínú má lè mowó kókó ra power bank tó tún máa save energy orí fóònù ẹ̀ that's not good. Èló ló fẹ́ rà yẹn èló. Yeah, okay, it's okay. Thank you. Ẹ̀dẹ̀ kú tọ́jú mi mami. Àárín ẹ̀yin méjèèjì Ọlọ́run ní bàjẹ́. Àmín o. I am so lucky to have you guys. We are so lucky to have you too. In fact, ìyàwó ló fẹ́. Mami bóyá kó dẹ̀ tiẹ̀ move sọ́dọ̀ yín kẹjọ máa gbé pọ̀. Wo ṣáà jẹ́ kó wà lókèrè bẹ́ẹ̀ yẹn kájọ máa wòra wa ìyẹn nìfẹ́ fi máa ń dùn. Alright mami ẹ ṣé gan ma. báwo dẹ̀ ní ṣe wà dáadáa. A dúpẹ́ fọlọ́run thank you very much ma. A dúpẹ́ fọlọ́run. Okay later. Alright later ma. Ẹ sọ pé mo ti wà ní ṣáà. Alright ma. Òrùlé 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 ibi o òrùlé 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 ayọ̀ òrùlé.
silent movement. Miss Invisible. I'm awake. Sorry, darling. I know you're a light sleeper. Me if heels me disturbing. Mutilaju me the moment you open the front door. Oh, really? Mission failed, Neil. So won't feel be 007, Abby. So you can actually sleep without seeing me, Abby? Oh, say we're worried at all. Why will I be? Want me take me ahead? All I want to say is if I lost you, they come. Them are back to Wale. Oh, no wonder. As a matter of fact, I wasn't expecting you. Why? Tell me to morning the 10 p.m. Come on, Wale. I don't know why she doesn't listen. Oh, yes. She told me, but I insisted. Wipe, today I am sleeping in my bed with my man. Hey, what's him okay all the time? Oh, I just around. Joe. Nearly fair share. Come here, baby. As nice as that sounds, safety is the most important thing. I don't know what I would do without you in my life. I know, I understand. You're worth the risk though. I will cross the ocean for you. I will go and bring you the moon. Boy, I love my vigilante no return coin. Selling the vigilante. Oh my goodness, my very unromantic husband. Anyway, Shusha, okay. Yeah. Oh, yeah. Baby, báwo ni? Kí wá lórí jẹ báyìí? Ebi ò pa mí. Ebi ò pa ẹ́ kẹ̀. Oh my goodness. Ṣé bí mo ṣe wà yìí? Ebi ń pa. Kí sá sí mi lára. I'm going for anything now. Mo lọ grow gbogbo nǹkan tí máa rí ní báyìí. Ṣé o ti rí ẹ̀sìn? Tó bá yà wá léèyàn kó wà romantic. Èmi lè bi ò pa mí, ìwọ lè bi ń pa ọ́. Okay. Ebi ò pa mí mọ́. Ṣé ó tán? Irọ́ ni. Ebi jọ máa pa méjèèjì lálẹ́ yìí. Romance is involved. Ọkọ mi mo fi Ọlọ́run bá bẹ̀. Má gbé yẹn wá rárá lálẹ́ yìí o. Ṣé bí mo ṣe wà yìí? Tó ń wo ara mi yìí títí dé inú egungun ara mi. Gbogbo ẹ̀ ti sán. Gbogbo ara ló ń ro mí. Ṣé orí iṣẹ́ tí mọ́mì fún mi ṣe? Wo wàá káàánú mi. Wo kò sí nǹkan tó jẹ lálẹ́. Tó bá ṣe tán. Wo èmi náà kàn ti ẹ ni. Ó ti rẹ̀ èmi náà. You see, I'll be expecting you in the bedroom. Okay. All right. I'm so exhausted. Yes, mommy. So enjoy life. Yeah, mo enjoy it. Olúwa ṣeun. Ọkàn mi náà ti ẹ̀ balẹ̀. Pé àti ẹ̀ rí ẹ báyìí. Inú mi dùn gan. Ó better. Mami, if no ma de ti tán báyìí. Kí ló dé ṣe bóṣù kan ló sọ wípé o fẹ́ lò? Bẹ́ẹ̀ ni, wọ́n pè mí ní ọ́fíìsì ní àná. Wọ́n fẹ́ rán mi lọ fún 3-month long course kan. China dé ni. Ó ga o. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn o. Tó Ọlọ́run á máa bá mi ṣọ́ ẹ lọ. Á pa àlọ́ àti àbọ̀ ẹ bọ́. Àmín o, àmín o, àmín mami. But mami, ṣẹ́rí mi mọ bí mo máa ṣe sọ̀rọ̀ ẹ fún dùn mí nínú. Ṣẹ́rí ńgbà tó dé látọ̀dọ̀ yín around 11 and she came in that late just to be with me. Mo feel guilty. Mo fẹ́ bà mood ẹ jẹ́. Mo ní láti máa play along. But ṣẹ́rí ẹ máa bá mi ṣàlàyé fún. Ẹ mọ̀, ẹ̀yin lè máa bá mi break news ẹ fún. Torí mi fẹ́ kí inú ẹ máa dùn sí mi gbogbo ìgbà. Ìyẹn máa le díẹ̀ o. Lóòótọ́ ni tí n bá dùn mí nínú sọ̀rọ̀, ó máa ń gbọ́rọ̀ sí mi lẹ́nu. Àmọ́ ọ̀rọ̀ tó wà lẹ́yìn mi àti ẹ náà lájọ máa pè, lájọ máa ṣàlàyé fún. Ìwọ náà fúnra rẹ̀ fajú ẹ̀ mọ́ra, kó bribe ẹ̀. Màá bá sọ, kó fi yókù lẹ̀ fún mi. Ẹ ṣé mami, mami, ẹ jẹ́ kí n kọ́kọ́ bribe ẹ̀yin náà náà. Ẹ jẹ́ kí n ṣe recharge card sórí fóònù yín through direct transfer. Okay. Kí sì ní dẹ́tí wọlé. Mi ò rò pé tí ẹ ló wọlé 200 naira lélẹ̀. Òun náà nìyẹn, ẹ ti rí.
That's good. 200 naira. Okay, kò sí wàhálà. Màá pè. Oh, no. Mi ò fún yín káàdì yẹn torí kẹ́ bá mi pè o. No, mo kàn fún yín ni. Má fẹ́ kẹ́ bá sọ̀rọ̀ in person. Ṣé mo máa láti wà ní person? Okay, ó ti yé mi. It's nice. Ẹ ṣé màmí. Thank you very much. Sorry. Ìgbà tí mo wọlé bọ́lẹ̀ nǹkan mo rí Simia lẹ́nu ọ̀nà. Ó di ẹrù. Ó dẹ̀ ń sunkún lẹ́ni kò máa lọ. Èyí torí pò ń bọ̀ náà ni mo ṣe ní kó kẹ́rù ẹ̀ síta. Ó ń lọ ni. Ó lè ní ó ti ń gbé wiri gidi o. Èmi ò dẹ̀ lè bó lè gbé. Kéèyàn wà nù lé kó máa ja olè tó yẹn. Tó bá tẹ̀ yín ṣe ṣìnà ni mo ṣe lè farada. Ó lè. Mi ò lè bó lè gbé o. Kò wá mú tiẹ̀ níbi pẹlẹbẹ rárá, ibi ńlá gangan ló ti mú un. Kó máa lọ. Mi ò fẹ́ mọ́ rárá. Mi ì tiẹ̀ fọmọdọ̀ kankan mọ́, mo fẹ́ dá wà fẹ́lẹ́ dá mi. Oh no, that's absurd. Obìnrin jalè. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Kó máa lọ o. Mi ò fẹ́ mọ́ o. Bàbá, mi ò fẹ́ mọ́. Ẹ jẹ́ ìrora máa dá wà fẹ́lẹ́ dá mi. Ẹ máa kọ̀ọ̀kan ara ẹ̀ sí kí. Ṣé ọkọ mi ṣe. Dominic má bínú. Mummy, ẹ kàn sọ pé kí n má bínú. Tèmi yé mi. Ìjọ́ wo la fẹ́ ṣe lè dà? Ìjọ́ wo gan-an ni mo fẹ́ rí ojú ọkọ mi lẹ̀? Ìjọ́ wo lọkọ mi ń gbélé náà? Mummy, ká tó dijú ká tó là ó ti lọ. Ó ti fò fẹ̀rẹ̀ ó ti lọ. Ìjọ́ mélòó gan ló ń lò nínú ilé yìí? Ó dà pẹ̀lú bí ò ṣe ń sinlé ìjọ́ ogun ni mi gan fẹ́ fi inú mi fẹ́ fi ṣe oyún débi pé máa gbé ọmọ pọ̀n torí tó bá yá sìn orin mi lọ́mọ máa kọ o story máa padà change o ó máa padà change mi lọ́ni máa padà gba gbogbo blame yẹn later o. Ìwọ náà òótọ́ lọ̀rọ̀ tó mọ̀ yìí sí ìwọ náà rò ó kò sẹ́ni tó máa ṣe o àfi tá a bá ń tọ́ra wa báwọn sọ̀rọ̀ níbi iṣẹ́ ẹ̀ jẹ́ kó mọ̀ wípé oṣù 3 lénìí oṣù 4 lọ́la oṣù 6 lọ́túnla ó ti pọ̀ jù wà lọ ṣókótó lénìí kàṣàfà lọ́la ìjọ́ wo ló fẹ́ dúró tọmọbìnrin náà tóun náà fẹ́ gbádùn. àbí ò jẹ́ kó mọ̀ pé o ò sí single ti married man ní ẹni. Mami ṣẹ́rí eléyìí tẹ́ ń sọ ìwò tọrọ ni ó yẹ kí àmì gan fúnra ẹ understand pé I have to work. Oni, I am doing this for us. Wọ́n láti ṣiṣẹ́ now. I will be gone for just 3 months. Ìbánu máa tó dé padà. Just 3 months is just. Duty call. Dominic. Mommy. Sùúrù náà ló máa ṣe é pé ọ̀nà jẹ́ ọ̀nà ọ̀mú náà ni. Ọ̀nà kò rọrùn náà. Nítorí tí ò bá sí tó máa fi lẹ̀ lé náà, wàhálà tó nìyẹn. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà, èyí náà ṣojú ṣe dáadáa. Ẹ máa ṣojú ṣe. Tún lẹ̀ ṣe tó bá tẹ̀yọ̀ bá dá mi síwájú àtẹ̀lẹ̀ tútù. Màámi ẹ̀yin náà mọ̀ pé lórí ọ̀rọ̀ kájulẹ̀ ká tọ́julé yẹn ẹ mọ̀ mí náà. Okay. Oni, this is 25,000. I will write you a check of 25,000. So go Danny. No. Mami, you know about 10K. Kawano. Yes, ma'am. Sure. Wo fi kún owó tó bá fẹ́ kọ ṣẹ́ẹ̀kì jẹ́ kó gàjì léyìn lọ. Oṣù 3 ló pé. Oṣù 3 gbogbo nǹkan tọmọbìnrin ń fẹ́ ó wà nù lé máa lọ lóṣù 3 péré 50,000 mami kó manage ẹ̀ náà ọmọkùnrin ò gbọdọ̀ fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun èló gan ni mò ń gbà náà èló ni mò ń make lórí gbogbo àwọn wàhálà tí mò ń ṣe káàkiri mami we can't be spending like that ìyẹn ti tó ọ̀ní you know we have projects right. Ọ̀tọ̀ ni mọ́mì I need a lot of projects níwájú wa tá à ń ṣe besides nǹkan tí mo ní náà ni wọ́n àlè mọ́ wọ́n okay mẹ́ṣẹ́.
òun fúnra ẹ mọ̀ pé oríṣiríṣi projects ló wà níwájú wa tá láti execute. No, ọkùnrin ò gbọ́dọ̀ máa náwó nàkúnà náà kó manage iye yẹn. Ọlọ́run ti gbọ́. Má tún fún káwá kà sẹ́yìn mọ́. Okay, I'll get you a lot of recharge cards. Sorry for that. Ọ̀rẹ́ mi, ìwọ ló ń rain báyìí. Na me dey rain. How? Ó rò kí mi ò mọ̀. Ó ti lọ clear bill ẹ lọ́dọ̀ girl tó ń taṣọ yẹn náà. Ó tún ti shop again. Ó ra Gucci bag. Ó ra Jimmy Choo yẹn. Ó tún ti ra Fendi frames tí mo ti ń yáyì láti jọ yìí. Kò tiẹ̀ sọ̀rọ̀ àṣírí kankan mọ́ nílé ayé báyìí mọ́ sí. TV station ló yẹ kó gbà lọ. Kó lọ máa ṣàlàyé fún gbogbo ayé pé ó yá o. Dùnmí nínú ti wá mú Jimmy Choo bag o. Ó ti mú Fendi frames o. Imagine tí màá ti fẹ́ kẹ́ni bọ̀dí mọ̀kàn tí mo rà bóyá máa tú mi láṣìírí síta nìyẹn. Orí bẹ́ẹ̀ ó máa fẹ́ tajà ni. Ó pè mí pé kí n wá ra red bottom shoes tí mo ti ń yá yẹn. Pọ́ọ̀rẹ́ mi ti ra Jimmy Choo yẹn. Ọ̀rẹ́ mi, ó máa ti ṣògùn owó. Ogun owó kọ́. Wo bí ẹ wo bí ẹ̀yin ọ̀rẹ́. Kò sí ogun owó kankan bí kankan. Bẹ́ẹ̀ ni, ọkọ mi olówó orí mi. Àlè àwọn nobody. Òun ló tún lọ sí never ending trip bó ṣe máa ń lọ. Bí mo ṣe fárígá nìyẹn tí mo yarí pé this time around sẹ́ kò jọ. Ó lọ nowhere. Ló bá dẹ̀ ló fẹ́ bribe mi. Mo ṣe gbé rúlà lé nìyẹn. Ó fún mi ní check £1 million. Tó bẹ́ẹ̀ mo ṣe ń yọ falafolo. Yé! Mo kú o. £1 million for just being Mrs. Oni. Yes, so £1 million. Oh, baby. Your boo is the real boo. Of course. It's the only boo in the world that does not have any other boo. Why not boo me? Owó jọ ohun tí náwó ìtàn mi. Àti ẹkúṣẹ́ mà, kò sí mineral tútù mà. Ní gbogbo àdúgbò yìí ò rí mineral tútù. Ṣé o tún ọ̀dọ̀ mọ́mì Fọlákẹ́? Wọ́n ní kò sí nọ́mà. Ṣé nínú lójú tó ń bá sọ bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ló ṣe sọ́njọ́ ọ̀gá tí ẹni wọn náà ń pariwo mọ́ bẹ́ẹ̀ yóò rí yíyàn àti tí owó ọ̀rẹ́ òun bá àwọn ọmọ ẹ̀ jẹ́ wo bí ó bá fẹ́ lọ sí kùtù ẹnjí kó wá lọ ooru mú èmi bí mo ṣe wáyé wàá bá mi wá àwọn drinks tó yẹ pé tó ti di block yẹn òun kò lọ gbà kó tún lẹ́kọ̀ọ́ ní wà gẹ́rà. lọ́wọ́ mineral fún mi jàre kó tó gbé ìdí pọ̀. máa tún ara mineral. Òrùlé ibi o òrùlé ayọ̀. Ẹ̀yin àwọn àlejò kan ń béèrè yín ta àwọn bọ́dà kan báyìí. Okay. Mo ti expect ní kó wọlé. Ẹ má bínú o, máa. Kíní kan rú mi lójú ní ọ̀rọ̀ wọn ni o. Gbàtàn dé wọ́n ní ẹ̀yin làwọn ń béèrè. Wọ́n béèrè ọ̀gá, wọ́n béèrè ìyàwó wọn, wọ́n wá lẹ́yìn làwọn ń béèrè. Ṣé wọn ò mọ̀ lẹ́yìn ni? Wọ́n láwọn mọ̀. Ibi kọ́ lẹ̀ ń gbé, wọ́n láwọn mọ̀. Kí ni wọ́n máa yín babí fún? Wọ́n á ní àgbẹ̀. Àbí wọ́n fẹ́ ṣe mọ̀nàfíkì kan ni wọ́n ní kí n gbè lọ́wọ́ yín náà. O ò lo common sense. Tó bá ní làákàyè, wọ́n ti là á fún ẹ. Wọ́n ní èmi ni mo ní káwọn wá bá mi ń bí. Ó dẹ̀ rí pé mo wà ń bí. Bọ́ọ̀ bá wá béèrè ọ̀gá, àtọ̀gá àti ìyàwó ọ̀gá àti ìwọ gan. Èmi kọ́ ni mo yìí ní. Àti ilé lọ́hùn àti ilé ibi tí mo wà yìí. Èmi mo yìí ní gbogbo ẹ. Ẹ kí wá ní wàhálà ẹ. Wọ́n dẹ̀ tún ti ṣàlàyé fún ẹ pé èmi mo ní káwọn wá bá mi ń bí. Ó yẹ kó lo common sense ẹ. O ò lò rárá. Náà ló kó jẹ́ káwọn ẹlẹ́ni wọlé jáde. Ẹ má bínú, mo ń try láti wà security conscious. Pẹ̀lẹ́ o, bàbá secure. Ẹ̀yin mo ti bá àwọn màmá sọ̀rọ̀ wọ́n lè wọlé àmọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ má bínú sí mi o iṣẹ́ wa là ń ṣe iṣẹ́ ní security iṣẹ́ tó wà very delicate ni gbogbo ẹ̀mí aráalé yìí nìsín ọwọ́ wa ló wà bá sì ṣe dáadáa wọ́n lè torí ẹ̀ ṣáàkì wa ìjọba má bínú o olówó ní ìsìn ọ̀rọ̀ yín ṣòro ẹ lè pé wọ́n ti dá yín dúró you have sanded us inú oòrùn bọ̀ mo dúpẹ́ pé mọ́tò tọ̀dọ̀ yín ó ní èsì oru ò lè mú yín mo bá yín dúpẹ́ sọ ẹ máa wọlé bọ̀ nísìn ẹ jẹ́ ìsí gẹ̀ẹ́tì kẹ́ wọlé. Òrùlé ibi o òrùlé ayọ̀ òrùlé àṣírí o.
lọ nísìn ẹ gbà bí ibẹ̀ ń wọlé apá òsì báyìí ẹ̀rìn àti àjọkò ní sitting room ẹsẹ̀ ilé wa ìsáré sí iṣẹ́ àlejò ẹ́ńjìn làwọn báyìí ní sí. Yes, apá ẹ wọlé sí. Iṣẹ́ fọ́màlì à ń ṣe ń bí nísìn security ní àgbà fún àtúnṣe gate àwa náà la máa ṣiṣẹ́ receptionist gbogbo ẹ̀ náà lọ́jà. ẹnjìníà ẹ káàsán ẹ jókòó mọ́mí. mo ti dúró dè yìí ti pẹ́ ṣé bí yìí yóò difficult fún yín kẹ́ tó get ẹ̀ ṣá. Not at all ma ó kàn yẹ pé junction tó wà ní after roundabout yẹn ló kàn fẹ́ wá a little bit tricky but after that ó wà straightforward. mo dẹ̀ sọ fún yín ẹ pẹ̀lẹ́ kí ni kí n over yín. Mọ́mí ẹ ṣàyẹ kí n wà báyìí lọ mọ́mí ẹ ṣọ́ pé kò sí issue nínú arrangement yìí. Engineer ẹ relax mo sọ fún yín pé kò sí wàhálà èmi ò ṣáà lè rí inú náà lẹ̀kí ní kẹ́kọ̀ọ́ sí kò possible èmi nìyẹn engineer nìyí o engineer ẹni tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín nìyí mo sọ fún yín pé tẹ bá fẹ́ kí àṣírí yín kó bù ní ohun tí ẹ fẹ́ kí ọkùnrin yín kó ṣe ẹ ti débi ìṣúra yín tí ó dẹ̀ sí problem. Mommy. Hello. I'm very well, thank you. Mommy, wọ́n ní ibi tí ìṣúra yín bá wà ní ọkàn yẹn máa wà. A jẹ́ wípé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ nìyẹn. Definitely ọkàn yín ti dé ibi tó fẹ́ máa gbé nìyẹn. Ṣẹ́rẹ́ mi tẹ̀ ń wo yìí gangan ní ìṣúra yẹn. So you just relax. There's no cause for alarm. Relax and let's have some fun. Ẹni máa kú ó pàdé ẹni tó máa pa. Ouch! Ṣeré mi tí ẹ̀ ń wò yìí mi ò sáré káàkiri o tí n bá ti pàdé èèyàn kan tó ń tẹ́ mi lọ́rùn tó ń múnú mi dùn mo lè sọ òkè jílẹ̀ fún. Don't let me boast. You just serenade me and show me that you're the real deal. Kó wá wo nǹkan tí mo fẹ́ ṣe fún. Okay, of course I'm the real deal. Ẹ wo ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kémi máa lọ sí kọ́ọ̀tì àdúntè mi wọ́n ní ìyá yìí ọmọ ẹ̀ ń súnmọ́ná ó ní kí ló dé inú kì í ṣọ̀lẹ̀ akíkanjú gangan lọmọ tèmi gangan ni mo mọ̀ pé ẹ̀yin méjèèjì tí mò ń wò yìí kì í ṣọ̀lẹ̀ àbí kò sọ̀rọ̀ ẹ kúrò ń sọ. Mọ́mí. eré orí igi àṣekọ̀ọ́mẹ́dún ní fáwọn àyè náà gbà bẹ́ẹ̀. Ṣòrí mo ṣe ń wọ ẹdun mọ́ mi tí wọ́n bá rí igi wọ́n á ṣeré jù. Ẹnjìníà ẹ ti lè sọ̀rọ̀ jù ẹ lásọ̀mọ́. Mọ́mí. So, how are you? Yeah. I want to know more about you. No, ó ṣàgbọ́n nǹkan tí mọ́mí sọ sí. Wọ́n ní mo ti ń sọ̀rọ̀ jù. Oh, so straight to business then. Yeah, let's get down to business. Straight to business, he says. All right. Gbádébọ̀ ojú ẹ̀ mo ti ẹ̀ béèrè ni. Ẹ má bínú ma. Ọlọ́run ló mú ẹ fún mi lẹ́yìn ṣé bó ṣe yọ wá bí tó kì í dọ́dọ̀ mi rè ìjà wo mo ti fojú mi kàn ẹ́. Kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ mà ọ́ torí bẹ́ẹ̀ mo travel ni so bí mo ṣe ń dé ni mo ní kí n yọjú sí ọ̀rẹ́ mi tí n bá ti kúrò bí màá tún fẹsẹ̀ kọ̀yà ní ọ̀dọ̀ ẹ̀yin náà ṣé mo kó ti pẹ́ tí mo ti rí yín tí mo ti fún yín nǹkan. ọ̀rẹ́ ò tiẹ̀ rẹ̀ wá sílé. Ọ̀gá Agbádé ẹ kú jókòó ṣé rí bẹ́ẹ̀ ṣe páàkì wọlé lẹ́ẹ̀kan mi mọ ohun tó jẹ́ kójú mi lọ síbi táyà driver side mo wá rí pé ó ti lọlẹ̀ is perforated ọkàn jò lọlẹ̀ fẹ́ẹ́m bí ò dẹ̀ mọ̀ gbàtẹ́ máa lò ń bí kó má jẹ́ pé tẹ́ ẹ bá fẹ́ lọ lálẹ́ la máa ṣe máa ṣéǹjì táyà ẹ jẹ́ ká bá yín ṣéǹjì ẹ̀sà táyà. mi mọ nǹkan tó ń ṣe àwọn táyà yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí extra mi náà ti jò
ẹ jọ̀ọ́ ṣé mo lè rí organizer ládùúgbò yìí bóyá kẹ́ bá mi get wọn kàn bá mi ṣe. Kí la ti ṣòkú fọ́gà ládùúgbò yìí bàbá James ọmọtọ̀ṣọ́ iṣẹ́ fọ́gà ni a ṣe òun ni a wà lẹ́nu ẹ̀ títí bá a ṣe sọ̀rọ̀ yìí. ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe. Daddy James ni mo máa pè. Èmi náà ń bẹ̀rẹ̀ ayé mi fọ́gà mo fi bẹ̀rẹ̀ nígbà tó gàdé ẹnìkan máa. Ó ti tó ẹjọ́ ẹ̀ ti lè pọ̀ jù lọ fún bó fagẹ́rẹ́sà ní kọ́kọ́rọ́ kó ṣe kínní. Ẹ má bínú ma. Pẹ̀lẹ́. Ọ̀gá Bade, you are very beautiful. Àmọ́ náà gé gan. Wọ́n fẹjọ́ ṣe ni òun náà mọ̀. Èèyàn mi náà ni wọ́n ní tàbí bá ti wá gbà ẹ̀gbọ́n ẹ̀ máa ń dá mi lára. Ọ̀rẹ́ ni ò dẹ̀ wá sílé yìí ó tún ti travel. Ó ti travel yẹn ló ṣe jẹ́ kébì náà wá faramọ́ ìyàwó ẹ̀. Mọ́mì. Àlejò ńlá rẹ̀. Àlejò ńlá rẹ̀ o mọ́mì. Uncle Bade. Ṣé yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe ṣe yẹn ṣá? Ṣé bí ojú ṣe rí nìyí tá a fi jobi lọ́jà Ẹ̀dẹ́? Ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé ọ̀rẹ́ yóò kì í sílé. Ẹ̀ tẹ̀ sọ wípé kẹ́ ìyá kẹ́ bẹ̀ mí wò àṣùkò dábẹ́ o. Oh my dear, ò ní bínú sí mi ni. Sórí mo travel ni. Bí mo dẹ̀ ṣe ń dé ni mo decide láti wá yọjú sí ìwà àtọ̀rẹ́ mi. Ẹ̀gbà tí mo dẹ̀ dé sí mọ́mí lóun náà travel. Kò sí nílé ṣèbẹ́yìn náà ti mọ̀ ọ̀rọ̀ rẹ̀ yín ọjọ́ méjì ńlé oṣù mélòó kan ní òkè òkun kó lóun ṣàṣàánú wa ni. Ilé tí mo ti wá rí yín báyìí èmi àti mọ́mí ní ká ṣe fàájì ni ẹ wò ẹ̀yin ẹ gba glass cup tèmi máa lọ padà mú mi. Báànù nínú má bọ̀dá. Kí ló ṣẹlẹ̀? Mọ́mí ọ̀rọ̀ wọn ti yé mi. Báyìí àṣìbọ̀ rẹ̀ ọkọ mi ni wọ́n. Ṣé àwọn ọkùnrin tó bá dá pé báyìí wọn kì í fẹ́ mu nǹkan tó dùn àmọ́ nǹkan tí wọ́n fẹ́ mu ó ti yé mi mo nǹkan tẹ́ máa like. O sure? Ṣé o mọ brand mi? Ẹ wo èyí tó tutù gidi gan òun ni màá gbé wá. Ṣé o mọ̀ mí lóòótọ́? O mọ̀ mí. Kí ló dé? Ó dẹ̀ fẹ́ fojú bọ́ṣọ lára ìyàwó rẹ̀ kí ló dé? Wíwò ṣe wá tó yẹn. Mọ́mí kò rí bẹ́ẹ̀ ṣe rò mà. Mo kàn máa ń appreciate iṣẹ́ Ọlọ́run lára ìyàwó rẹ̀ mi ni. Anytime tí n bá ti rí báyìí máa ń jẹ́ tolúwa máa ní lọ́kọ̀ tọ́lọ́run pèsè irú ọmọ báyìí fún Ọlọ́run parí iṣẹ́ sí lára gan. She is very beautiful. But well nǹkan tẹ́ ń ro yẹn mà kò rí bẹ́ẹ̀ kò possible. Kí ni ìtumọ̀ kí ni ò possible? Ṣé kankan wà tí ó possible ni? Mọ́mí kò possible ẹ má ronú bẹ́ẹ̀ yẹn mà. Ìyàwó ọ̀rẹ́ mi ni no. Lóòótọ́ àìmọye nǹkan tí ó possible láyé àìmọye nǹkan tí ó dẹ̀ possible bọ́ orú ilé kò sọ́nà bẹ́ẹ̀. Tí bá wá sọ fún ẹ pé náà wà bẹ́ẹ̀ nǹkan. Ṣé kò lè? Ìgbà tó sáré jáde lẹ́ǹkan yẹn ni fóònù ẹ̀ ring. Since tó ń ring pé kí n tiẹ̀ wojú screen kí n wẹ́n tó ń pè ló bá di mọ́mí àzìníyàn ọkọ ẹ̀. Mo kàn tiẹ̀ ní kí n sọ fún wọn pé àwọn ń charge fóònù ẹ̀ bí pé ó ní flat battery. Wọ́n rò pé wọ́n ló ń sọ̀rọ̀. Next thing tó máa sọ sáré lọ bá honorable yẹn ò wípé honorable yẹn kò tọ́jú wọn dáadáa wípé so that wọ́n á lè fún nǹkan gidi. Kíní kan mo rò pé ó look strange sí mi but dùnmí nínú you are a married woman now. Ṣé o ní gbogbo irú nǹkan báyìí tó bá tiẹ̀ máa wá ṣe irú nǹkan báyìí gan wàá fi ṣe àṣepamọ́ ni kò ṣe pé wà á ti ọkọ ẹjọ́ máa ṣe. Ó ga ó dójú ti ara ẹ̀. Dójú ti ara ẹ̀. Mo dójú ti ara mi. Just shut your mouth. Kí ló jẹ́ pé èèyàn kì í mind business yìí náà? Jẹ́ pé ọ̀rọ̀ lọ́rọ̀ ẹjọ́ ẹlẹ́jọ́ báyìí òun ló bí kúlé lórí. Ẹjọ́ ẹlẹ́jọ́ báyìí lè bá fẹ́ kúlé lórí. What is your business? Ṣé bó sọ pé o kàwé ni? O mọ ìtumọ̀ mobile phone, my personal belonging. It does not belong to you. You have no right or whatsoever láti pick call me in the first place. Ẹbí ti báwo? Òun ni ẹ sọ to pick call me. O ti bẹ̀rẹ̀ sí assume ọ̀rọ̀ tó mọ̀ ọ́ tó mọ̀ ẹsẹ̀. O ti bẹ̀rẹ̀ sí assume pé bó ṣe rí lélẹ́yìí. Ṣé o mọ̀ nǹkan tí ìyọkọ mi ní kí lọ sí lọ́dọ̀ honorable? Ṣé o mọ̀ iṣẹ́ tí ìyọkọ mi rán mi sọ́dọ̀ honorable? Kó o ṣe bí wọ́n pé kí lọ́jọ́ láti sọ. Ẹ ṣe máa ṣe nìyẹn o. Ẹ fa ẹrù tí yín, ẹ fà lọ́wọ́, ẹrù ẹlẹ́rìí báyìí wá gbèdé orí. Ẹ ní mind business ilé ayé tí ẹjọ́ ẹ̀dẹ̀kọ. Ṣebí tó pé mò ń wá sí ìbàyìí ni. Wọ́n á fẹ́ máa advice mi pé ìyàwó lélẹ̀ mi. Mi ò mọ̀. Ṣé life ti ṣe better than me? Life way better than me. Ṣé better than me?
Go and advise yourself. Get the hell out of my car. Shoot it to you. Get out of my car. Oh, you did to Get out of my car. Mama, fi ki gun mi lẹ́nu kẹ́. Wow. August visitor lele. I know. Ewo, Uncle Bade, mo ko ta ni àdúgbò yín. Mo ní pé all the time, you know, máa ń bẹ̀ wá o. Kemi no te ṣọmọlúwàbí leni. Ke pay any visit. Oh, the man always ṣọmọlúwàbí sí mi o. You see, èmi ti fi sípò royalty ní ọkàn mi. Oh my. Show them up pé Queen of King kúrò ní palace kó máa lọ kí àwọn èèyàn káàkiri. Àwọn èèyàn ló gbọ́dọ̀ lọ kí Queen in palace. You flatter me, you know. Anyway, inú mi ti dùn wípé I appreciate pé mo yà wá kí n lé. Kí n ṣe pé mo appreciate ẹ lásán. Mo wà excited pẹ̀lú ẹ gan. Also, kí n offer the royal highness. Oh my God. Anyway, ẹ ṣé gan ni. Thanks for the offer. But I mean, really for anything, but it's really out there. A glass of water should do. Oh, as your lordship, please. You may have your seat, please. Okay. All right. Okay. Oh. So sorry, you know, bachelor. No, it's okay. Oh my God! Oh, sorry. Oh my God. I'm very sorry. I'm sorry. I wanted to. Dominic, Gbadebo, kí lélẹ̀? Ẹ gbà mí, má kú yìí, mo ti ká yín already. Rárá máa kò rí bẹ́ẹ̀, omi ni ó dànù. Ìyẹn ni wípé wíwò tó ń wò tó fẹ́ fojú gbé gbogbo ara ẹ̀ gbogbo something lọ ibi tẹ́ fẹ́ darí ẹ̀ sí. Mommy, 300,000 naira, just like that. Hey! Wo, mi ò rírú Ọlọ́run rí. Èmi ò tiẹ̀ mọ̀ wípé níṣe ni ó máa work pa. Plan wa yẹn ó dúró déédéé ni tí ò sí tó fara gbọ́. Ó work ọmọ mi, ìdùnnú. Báwo lẹ ń ṣe mọ̀ wípé gbogbo nǹkan tẹ́ plan yẹn gbogbo yẹn máa gbà bẹ́ẹ̀? Ṣé bí ẹ̀yin ọmọ òde sí ọgbọ́n ẹrùpọ̀ ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n ọgbọ́n kankan rárá. Bẹ́ẹ̀ ni wo ojú tó ń wò yìí òun ló sọ̀rọ̀ jù nínú gbogbo ara. Béèyàn bá dẹ̀ ti mọ ojú á mọ bó ṣe máa wo èèyàn láti òkè délẹ̀ báyìí. Ṣùgbọ́n èèyàn mọ̀ sí. Ayé ti dá iye kọ̀ǹpútà lẹ́yìn bá kiri kò jẹ́ kẹ́ mọ kankan rárá. Ẹ kàn ń ṣe gànràngànràngànràn lásán ni. Sweet mommy, ẹ̀yin gangan ni wọ́n wo tó fi kọrin. Wojú o, ẹ ń wojú jù. Sórí èmi nígbà tí mo ń wò báyìí mo rí pọ́ńgò rẹ̀ lọ́wọ́ ẹ̀ ń wò rẹ̀ lọ́wọ́ yes mo gẹ̀ẹ́tì mo rí pé ó ní nǹkan ṣe okay no problem mo wà á lé fún. Bí mo ṣe ń wo yín mọ́mì ẹ máa bad gan gbà tẹ̀wọ̀n kékeré ó dùn mí pé mi mọ̀ yín gbà yẹn. Ọmọ mo bá dé o mo máa báàdì yẹn wọ 90 100 ní. Ṣé pẹ̀ ṣe báàdì náà dì sẹ́yìn? Bẹ́ẹ̀ mo sọ fún ẹ ṣé orí ewu táwọn àgbà fi ń jẹ̀bọ̀ àbẹ̀wò. Ìwọ àpò oríire àpò àbójúbà mọ́mí. Àpò oríire mo yọ̀ fún yín mo yọ̀ fún madam mo yọ̀ fúnra mi. Kí ni tá lẹ́rù? Ọ̀gá ti dé. Ọkọ mi olówó orí mi olúwa ṣeun káàbọ̀ ẹ kú rìn owó wèrè ni wọ́n ṣépè fún ẹni o ti ta káìtì lọ́rùn àbí bẹ́ẹ̀ kọ́ kọ́lá wẹ̀wẹ̀ jẹ́mi ló fẹ́ ẹjọ́ ọ̀la ní fìyẹn tó bẹ̀rẹ̀ sí ẹ. Ẹ má bínú ní kí n fayọ̀ pàdé yín. Ayọ̀ orí burúkú wo ni. Ẹ má bínú. Ọ̀gá ẹ jẹ́ pàdé àwọn. Bọ́sùn ṣé ò wà nílò lẹ́sìn. Ọ̀rọ̀ yóò máa le tó yẹn ọ̀rọ̀ obìnrin ò ń ṣe nǹkan tí yóò máa kó sórí tó yẹn o you just die. No wonder. I noticed also this morning
ṣé mo pé gbogbo bá ṣe wà ń board meeting yẹn tí CEO ń share vision àti mission company pẹ̀lú wa ọkàn bọ̀bọ̀ yóò sí bẹ́ẹ̀ rárá. Vision kẹ enjoy pé war zone ló wà ní Afghanistan mission ẹ bó ṣe máa abscond ni. Why are you guys sounding like this now? Me kì í ṣọmọdé now. When I married Aramide, she was obedient and amiable. Aramide bó ṣe wà yẹn tí bá ń sọ̀rọ̀ kò ń lè wojú mi ó máa wọlé báyìí ni. She was my baby. When I asked Aramide to jump, she won't ask me why. But how I? All of a sudden, after 2 years, Aramide the lioness, an agent of destruction. Okay, when we were dating, Aramide man visit mom see me on her own. For real? Yes. So many times, Timba stop by her house. I'll find out that she's not home. Timba de dodo mom see me. Ma Aramide ati mom see me. Don't ma sorrow, ma do weke. Are you kidding me? This is Aramide lo amba mom say Jansen. Yes. How did I miss it? Where did I go wrong? Èmi ò mọ nǹkan tí mo lè sọ sọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ṣùgbọ́n náà, orí bíbẹ́ kọ́ lògùn náà orí. Kó sákò nílé kọ́ ló máa tọ́ràn tó wà lẹ́yìn o. Bọ́rọ̀ ẹ̀ ṣe pọ̀ tó yìí, ó jẹ́ kí n máa rí i pé I am the luckiest man alive. My mom and wife are like twins, friends, mother and daughter. There's this accord to be in I am happy for that. I can't imagine my favorite women at war with one another. I would do anything in this world to have what you have right now, man. Hey, come. Just take it easy on yourself, man. You see, kò sí problem tí ò ní expiry date. There is no challenge without a solution. Nǹkan tó kàn máa ṣe ń sìn fẹ́ mi. Lọ lé tó bá délé, ó ṣáà ti mú nǹkan. Wẹ̀ kó ṣáà kó kàn sùn tí ẹ ni. Home? Did you say home? Tí bá máa délé nísìnyí, àwọn méjèèjì wọn àti kẹjọ lẹ̀ fún mi. Bí tọ̀tún ṣe ń gbà báyìí ni tòsí máa máa gbà. And you know I have a report to work on this night. I would rather go to the hotel to have my sanity than to listen to one woman and one wife. Ẹ wo, èmi fẹ́ máa lọlé. Traffic at ease up. Oúnjẹ ìyàwó mi ò dẹ̀ gbọdọ̀ tutù. Àwọn abájọ́lọ̀ ṣì wà bíi ti máa kò sẹ́ni tó máa bèrè bá tiẹ̀ lọlé. Ọ̀gbẹ́ni ti darúgbó lọ márì. Èèwọ̀ má jẹ́ kán tán ẹ̀ o. Take time, man. My rush fit wow. Girls of nowadays, they are nothing but baby mamas. So you have to take it easy. Wọ́n ló get ẹ̀ jù. Ọlọ́run kí ọgán fún wọn ní. Easy man, easy. Ẹ wo, ó dàrọ̀. Bàbá, ẹ ti fún mi lówó. Àwọn á fún ẹ lówó. Guys, tá bá jáde ńgbà mi èmi á máa take up bill. The same thing náà ni nǹkan tó ṣẹlẹ̀ níjẹta ẹ fún mi lówó. Alẹ́ ìmú tẹ rò pé ẹ máa mówó fún mi. Ẹ tún fún mi ń bẹ́ńbẹ́ kí n fi sápò. Are you high or something? Ṣé o ń tọrọ lọ́wọ́ mi nìyẹn? Jetty. No, excuse me. Tí mo bá fún ẹ lówó oúnjẹ ta, ṣáwọn yẹn ò fún ẹ lówó oúnjẹ ta. So o fẹ́ kí n sọ fún àwọn authority bíi pé o ń tọrọ lọ́wọ́ mi. Bàbá ẹ má bínú, ẹ má jẹ́ kí n máa ní ìjàgbọ́ ẹ. We just no, listen to me. Bàbá ó ti yé mi, ẹ má bínú. Jetty. Kí gbẹ́nu sàn. Jetty. Excuse me. Let me talk now. Are you telling me pé no, it is wrong. How can you be begging? Kò ní òkú dá. Mama ṣe bẹ́ẹ̀. What nonsense is that now? Mi ò like it. That's okay. Mi ò like it. Ṣé bá wrong get some but I'll catch you. I'll see you guys tomorrow. That's nonsense now. But kí ló tẹ́ pé o máa ń like to wà pẹ̀lú mi 24/7. I mean, I've been here since morning. That's 11 a.m. mo ti wà pẹ̀lú ẹ. Exactly. The time is 9 p.m. Oh, they share anything for me. Oh, it's for me. Oh, she kokon. I'm sure we pay àwọn tó wà ńta. Tó mọ̀ pàjọ wà nílé, wọ́n ti máa rò pé bọ̀bọ́ yẹn á ti balẹ̀ jẹ́ o, á ti ṣe kíní kan, but nothing of such is happening here. Ifemi, do you notice that's what I call you most of the time? Yeah. I love you. I can't hide it. Kì í ṣe ojú kòkòrò. Ó kàn wá unfortunate pé ó tètè já mọ́ ọ̀rẹ́ mi lọ́wọ́ ni. I really love you. I noticed something. Every time the man look on me, because gbogbo bàtà bá jọ wà papọ̀,
everything just feels right, you know. Everything just clicks like that, and that's how I know that I love you. But Shomo, being a woman, me or first, so what I pay, Shomo. I love you so much. Please say that. I love you. I love you too. Yeah. You know what? What? I need to document this moment because Ubodoma one memory me always. Okay, cool. Oops. Yep. Oh. It's Jetty. So give me your machine. Okay. Be right back. I'll be right back. Hello, where are you? Hello, ọkọ mi. Ṣé dáadáa ni? Mami, ọ̀dọ̀ yín ló wà. Ìyàwó ẹ̀ yìí wà bí. Ó ń gbé fóònù lẹ̀ ní torí ó ń bá mi ṣe nǹkan kan lọ́wọ́ ní kíṣìn. Bí ṣe wá rí pé ìwọ ló pè ní mo ṣe gbé. Àti pé látìgbà tó ti dé látàárọ̀, àmọ́ tó ṣe mọ́tò ẹ̀. So wá dẹ̀ ti pé mẹkáníìkì. So wọ́n ní ó máa tọ́lá kó tó lè parí bí mọ́tò ṣe. Ṣùgbọ́n tó bá ṣe tán sí náà, ó máa gbé káàpù, á máa gbé bọ̀ nílé. Possible? No, Mami. It's late already. It's already 10 p.m. 12 a.m. Gogo. Ẹ jẹ́ kó sùn síbẹ̀ mi ò lè wọ́ mọ́ o. Kó kúkú sùn. Ó dà kò burú. Ẹ jẹ́ let her sleep over. Amari Alola. Ẹ bá ń fún phone. Ó wà ní kíṣìn, ó dàn kó lè bá sọ̀rọ̀. Jẹ́ kí n pè. Dùn mí nínú. Má bọ̀ wá gbà ọkọ ẹ̀, mo ti ń gbé lọ fún un. Darling. Honey, ọpẹ́lọpẹ́ Mami lára ẹ̀ lálẹ́ yìí. I'm very mad at you. I am angry. Má bínú. Mọ́mí náà ni mò ń bá ṣiṣẹ́. Mi gbọ́ kó ring o. Èmi ò síbi tí fóònù mi wà. Inú ilé ni mo wà. Fóònù yẹn wà ní living room pẹ̀lú mọ́mí. But it's alright. Okay, máa sùn. Torí mọ́tò yẹn wọ́n rí ojú náà. Okay. Màá rí ẹ first thing tomorrow morning, ṣùgbọ́n. Miss you. Love you more. Alright, okay. Alright, dàbọ̀. Má bínú, ṣùgbọ́n. Mọ́mí. Orí àtòrí mi báyìí, ó jọ ń ṣiṣẹ́ pọ̀ báyìí. Mọ́mí. I love you. You are the best. Ṣé kí ni máa sọ ní? Ó máa sọ ní ìwọlé. Kí ni èèyàn ní ìṣòro tiẹ̀? Ìwọ tí problem lè dé bá láti yanjú. My mommy. Pépà ẹ̀ náà mi ò rí. Mo dẹ̀ ti sọ fún lọ́ọ̀yà. Àmọ́ lọ́ọ̀yà jẹ́ kó yé mi wípé àfi ká tẹ́ndà ẹ̀ ní court. Ṣùgbọ́n ó ti wá advice mi pé a lè tún fowó ṣe ìmí àbí. Ṣùgbọ́n má dùn mí o tí n bá lù sí ilẹ̀ yẹn. Torí ara ogún tí mo jẹ lọ́dọ̀ bàbá yín nìyẹn. Àwọn ẹbí bàbá yín sì wọ́n bá mi dá sí nǹkan kan gbà tọrọ ọ̀dọ̀rọ̀ kóòtù ń sìn. Ohun tó bá mọ̀ kó bá fẹ́ ṣe sí. Dùn mí nínú ni o. Kí ni ti dùn mí nínú pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀? Mami, ìyàwó mi ti rìnrìn kùnrin. Ìrìn àánú má dàrú ni ìyàwó mi rìn. Wọ́n dẹ̀ ní abẹ́rẹ́ tó bá lókun dì kì í sọnù. Not in our case. Ìyàwó mi á lọ adé ní 10 p.m. 11 p.m. ìyàwó lé. Ìwà tí ò dáa ni mami. Ẹ̀yin àgbàdẹ ní ẹni a bá ń fura sí ká má fi ṣọ́lé. Ẹni tá a bá fẹ́ fi ṣọ́lé ká má fura sí. Mami mo ń fura sí dùn mí nínú o. Irin ẹ̀ ò clean. Irú ìfúnra wo nìyẹn? Kí ló dé tó ń ṣe báyìí? Dùn mí nínú ọmọ ọlọ́mọ.
kì í rìn ìranù kí ni ohun tó ń ṣe ẹ́ ohun tó jẹ́ wípé ọkùnrin míì gan ó ń fẹ́ rú ẹ̀ kò rí. ọmọ yìí ò kọjá àánú léyìí o àjìjọ wà ní 24/7 tó bá wá bí nígbà míì báyìí ṣe ló máa dàbí ẹni wípé kó má kú òun èmi gan ni mo máa ń dá dúró a máa sọ fún mi wípé àwọn ọkọ mi máa sọ̀rọ̀ ó máa sọ wípé òun ti pẹ́ o ó wá ní ìyàwó ẹ̀ rìnrìn kúrè. Mami, mo mọ̀ pé ẹ ń defend mi nínú torí pé ẹ nífẹ̀ẹ́. Gbogbo àwọn ọba tó ń sọ fún mi ilé pé òun wá sọ́dọ̀ yín. Mami, bóyá ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ ló ń lọ náà. Tó bá yàdọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ báwo lẹ́yìn ṣe fẹ́ mọ̀ tó ń dé ní aago 10, aago 11, aago 12 ń gbà mí mami. Ìyàwó lé ẹ wo ẹ jẹ́ ká panupọ̀ ká báwí. Ẹ má wulẹ̀ defend ẹ nítorí pé ẹ nífẹ̀ẹ́. Mami, ẹ má defend. Dùn mí nínú tí mo mọ̀ ò lọ́rẹ̀ẹ́. Mi ò mọ ọ̀rẹ́ dúdú obìnrin pupa mi mọ̀ kọ́kọ́ mọ̀ yàtọ̀ sí pé mo mọ̀ pé èmi àti ẹ̀ lẹ́yìn ìwọ tó jọ́kọ̀ èmi àti ẹ̀ ló tún kàn ibí yìí ló ń wá àmọ́ tó bá mọ̀ pé ò fẹ́ kí ìyàwó ẹ̀ wá síbi ọ̀rẹ́ mọ́ kò ṣe nǹkan kan kó jókòó sí ọ̀dọ̀ ẹ̀ kò sí wàhálà. mo yọ̀ǹda tó bá jẹ́ yẹn a ní mo yọ̀ǹda tó bá wá bímọ. Mami, má bínú. Kò ń ṣe bí mo ṣe fẹ́ sọ ní mo tí òun wá bẹ òun ni mo rí fi ṣe kejì ara òun ni mo rí ti bá ti rí mo ti gbà pé mo ti rí ẹ nìyẹn. wọ́n sí ló wá ní tó pẹ́ tó dẹ̀ mọ̀ pọ́pọ́ ẹ wá round. mi ò rí rọ́nà rí yẹn rí o in fact tẹ́ bá rí gbogbo nǹkan tó ń ṣe fún mi lẹ́ni ó tẹ̀ yà mí lẹ́nu gan ni mo fẹ́ kí n lọ́ọ́lé ó dẹ̀ pé àwọn new styles tí mo fún wọn yẹn ni wọ́n kàn ń sọ pé kí ọmọ ìfẹ́ pa òun kí ni kan ìgbà wo mo ní àwọn ọ̀rẹ́ pé ẹni sọ̀rọ̀ màámi àwọn eléyìí mo ti ń rìn mi ò rí abùkí ọ̀kẹ́rẹ́ rí àwọn eléyìí ní owó lọ́wọ́ ó dẹ̀ tún ní ẹ̀rù ṣe rí bó ṣe ń tì mí ni mò ń tì bó ṣe ń jù sí mi ni mò ń hàn gbà tó yá ṣe ló ní òun sọ̀rẹ́ńdà nígbà tó bá máa bọ̀rọ̀ jẹ ó bá ní alẹ́ máa sọ mo ní ń bọ́ lọ́ ti ń ṣe irú ẹ̀ ikú ò gbọ́dọ̀ ká mi mọ́ bí báyìí ní fúri ní. ó dẹ̀ ṣe mistake ni o ká sọ wípé o bá ti pè mí èmi tún mọ ti máa gbé fọkọ ẹ tọrọkọ ẹ ti wá bíbá yìí wá bá mi léni máa sọ fún pé ìyàwó ẹ tó fẹ́ bá mi lọ sí ìṣòro kò sí ní tó fẹ́ ṣe sí o ó máa gbà lọ́wọ́ kan níbẹ̀ mi mo bí. mami ìjọ mi tún nìyẹn mo ti mọ nǹkan tí máa sọ next time yẹn ìjọ mi ò máa pè é ni pé báyìí ló tún ṣe rí ó ti yíwọ́ o. mom see me mi níyà ó ṣì I see you I see courage ọlọ́run mo rí ẹ̀yà mi àyà mi ti kí gbàgbà mo kàn ní ìṣòro lọ́rùn ni pé torí mo lẹ́ni lẹ́yìn mi ní ṣubú my mom see. báwo ni ṣá. mo sọ fún yín màmí honorable wọn ṣí fún mi rí wọn ti gbẹ́rù rẹ o gbẹ̀mú ti wọlé wọn dẹ̀ jẹ́ kó yé mi pé ẹ̀yin gan-an máa transfer sí yín lọ́la pé gbogbo àkáǹtì mi pàmò máa transfer sí yín ẹ̀dẹ̀ mú pé mi ẹ̀ ní láti béèrè lọ́wọ́ mi first thing in the morning máa lọ transfer sí yín gbogbo commission yín ó yé yín. mi ò lọ́mọ ránu ìyàwó tó ṣùọ̀ ni mo gbé sílé. mi lè tètè máa lọ́lé ọkọ̀ dà kò burú o ọmọ wàá ṣe èdè náà. ó dà wọ̀ màmá pè náà mi. èmi kọ́ máa ti pe ọkọ ẹ kó tó délé máa ti pè lórí aago pé o ṣẹ̀ kúrò lọ́dọ̀ mi ni ó dàbọ̀ o gbẹ́sẹ̀ lẹ́ o. ló wàá ṣe balẹ̀ ti sọ fún mi á sùn tí wọ́n owó á tún ga. ìyẹn ṣe jẹ́ màdé ẹ̀ jàre. ọ̀gbẹ́ni ó fọ́ ni ó fọ́ ni. ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ torí mo fẹ́ advice ẹ̀ náà. ní ìsìn tí ọlọ́run dẹ̀ ti ń gbọ́ àdúrà tó ti ṣògonú ayé èmi feel pé why don't you go into politics. máa gbọ́ gbadé no politics no èmi ò lè ṣe politics o. Sorry, I'm a businessman. Owó kówó tí bá fẹ́ ṣe máa mọ iye tí máa rí kí n tó kó nǹkan kan lè. Ṣé o mọ̀ pé tẹ́tẹ́ ni politics ni? Tẹ́tẹ́ ni politics lọ́dọ̀ tiẹ̀. Èmi á kówó kalẹ̀ níbì kan màá ti ṣe wàhálà kan wọ́n wá sọ pé tíkẹ́ẹ̀tì ò kì í ṣe tèmi mọ́. Ìwọ́de ló wá rò bẹ́ẹ̀ o. Tẹ́tẹ́ ni politics mi dẹ̀ kí n ta tẹ́tẹ́ 10 naira mi lásán mi lè fi ta tẹ́tẹ́. Owó lé lórí tí mi ṣú ọ̀yẹ́ ti máa rí bẹ́ẹ̀ ni. Your ticket, Joe? Má bínú. Mami. Ọkọ mi. Kunle. Ṣé dáadáa ni? Mọ́mì, ẹ káàbọ̀ mà. Ṣé dáadáa ni? Àdúgbò mà. Mami a ti pẹ́ o. Ẹ ti pẹ́. Má bínú dé. Má bínú. Jọ
jẹ́ kí n sáré lọ ṣe oúnjẹ tẹ́ máa jẹ má bínú. Mọ́mì ló jẹ́ ká take time. Èmi mo jẹ́ kó apẹ́ tó ni. Mo ti gbọ́. Ẹ lọ ṣe oúnjẹ. Àjọ máa lọ ṣe náà ni kó lè yà pápápá. Ó yá, níṣó. Ó yá. Just go. Níṣó kó lọ́jọ́ oúnjẹ. Ó dá àjàre. Ẹ káàbọ̀. Àdẹ̀kú àlejò àwọn girama. Nǹkan ṣe lórí ni. What's the meaning of that? Go to the gate, my friend. Ọ̀gá kí ni mo ṣe fún yín tẹ́ bá ń bínú báyìí? Tẹ́ bá ń bínú ẹ̀ kì í fáyín ìbínú yóò dáa. Ẹlẹ́rìí sí mi. Wọ́n ní kò máa lọ gate. Very beautiful ọ̀gá ẹ̀bẹ̀ ṣe fún ẹ̀bẹ̀ ṣe lẹ́yìn ní ìsìn very beautiful ẹ̀ ṣe mo ń lọ gate gbádé. Èèyàn dẹ̀ lè léwé rẹ̀ yín sí òun náà lọ́mọ oníyàwó ni. Ó máa ń da kiri wọn wà lẹ́ environment èèyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣé kò tí fẹ́ máa lọ? Ọmọ kan tó ṣe dà lọ́kẹ̀. Èmi ò lè lọ bẹ́ẹ̀ mo gbà tán tí wọ́n fẹ́ dáná máa dúró jẹun. Ó tiẹ̀ mọ̀ bóyá fẹ́ ṣẹ́nu tiẹ̀ mú jẹ. Ọkọ̀ tó surprise tí mo fẹ́ fi tún tó ẹ létí. Bí mọ̀mísí ẹ àti ìyàwó ẹ ṣe close yìí, ṣé kò lè nípa lára fún ẹ ṣá? Because originally àwọn ìyá ọkọ àti ìyàwó kì í sábà close. Ẹ̀yin Yorùbá kí ló tẹ́ máa ń ṣe báyìí? Ẹ̀yin kan náà lè máa complain pé ìyàwó ò like ìyá ọkọ àbí ìyá ọkọ ò like ìyàwó. Lọ́dọ̀ tèmi ó tún wá yàtọ̀ ó dẹ̀ tún complain. Sórí tí kò bá dáa kí ìyàwó àti ìyá ọkọ close tọ́dẹ̀ close lọ́dọ̀ tèmi nǹkan mi máa ń yàtọ̀ mo dẹ̀ like ẹ bẹ́ẹ̀. Kò wàhálà èmi kàn wò pé tórogún bá ti lọ close jù ó lè lọ máa nípa lára fún. For now èmi náà ti lè lọ. Ó ti ẹ lọ bóyá. Irọ́ máa dúró jẹun. Máa tún dúró jẹun. Máa dúró jẹun. Bọ́ọ̀lù fọ́lì ìwọ náà ní god láti máa sọ̀rọ̀. Ṣé wọn ò mọ̀ pé Spain ní football wà ní? Barcelona ló ní bọ́ọ̀. Gbàgbé no be by mouth. Wọ́n ṣáà ní pé bẹ́ẹ̀ match nsìn good line ló máa settle gbogbo rift fọkàn balẹ̀. You bro. My God, you guys are very funny. Ìwọ sọ pé Spain ni maybe o fẹ́ sọ pé Spain ni kàn sórí ẹ ní. I'm sure you're gonna be a punk star. Anyway, an abbreviation of basket in Barcelona yẹn fún wọn. Then Queen's Club, àbí mother kìnìkan. Win rárá. If at all whatever ma win, you can never have a clean win. Oh, Abba. Okay, everybody mọ̀ pé several times ni Man U ti ní clean sheet, ta ní clean win now. Abba lè ń sọ̀rọ̀ báyìí. Oh, accept it pé ẹ máa ń ṣòjòrò nìyẹn o. That is just what I'm saying. That is an affirmation. Ó ṣe kí ni ó fóun tẹ̀lé. Ló bí n sọ fún ẹ. Right now, mo ṣe mọ̀ wípé ó style environment mo wà yìí. Ó máa pè mí kí n máa lọ sí viewing center kí n lọ wo match. Wàhálà yín pọ̀. Anyway, àti Lee àti Busli anyway ìyá ló máa jẹ lálẹ́ oṣù ọdún. Engineer, ṣé ẹ pé kẹ́ tó máa bọ̀ ni? Mo pe kò gbé kọ́lẹ̀ ni. Èmi náà dẹ̀ ń pè ń sìn báyìí kó gbé kọ́. Láti bí 2 hours ago mo ti ń pè tí ò gbé kọ́lẹ̀. Fóònù ẹ̀ ring. Ìgbé náà ni. Okay. Ẹ má wọrẹ. Bọ́mọ bá gbọ́ngbọ́n kúkú ni ìyá ẹ̀ náà gbọ́ngbọ́n sí padà. Ṣé bí mi ni ẹ̀yẹ fọkàn yín báyìí? Sí wàhálà wọn rí. Ọmọ àwòrán náà ó ṣú ọ̀dọ̀. Ẹ ló jẹ́ Tolúwa. Ṣé dáadáa ló wà? Mo fẹ́ bá dùn mí nínú sọ̀rọ̀ ni. Dùn mí nínú ó wà nílé. Bá mi gbé fún dùn mí nínú. Okay, hold on ma. Honey. Honey. Darling. Come over. Okay. Ẹnu lè máa ní. Ẹ fẹ́ kú lálẹ́. Ètò wa. Ẹ fẹ́ kú lálẹ́. Ìwà fẹ́ kú lálẹ́. Ẹ kú jùmọ̀. Mom fẹ́ bẹ̀ sọ̀rọ̀. Hello, ma. Ẹ ló dùn mí nínú. Ṣé o wà dáadáa? Kí ló ń ṣe ẹ́? Mo ti pe fóònù ẹ wò pé. Mi ò mọ mo busy ni. Mo ní àwọn iṣẹ́ kan tí mo ń ṣe ni. Máa bọ̀ ń bí báyìí nísìn. Engineer wa ń bí báyìí. Ó ti jókòó díẹ̀ ti pẹ́. Kò máa bọ̀ ni o. Okay, ma. Má pẹ́ o. Mo ti gbọ́, ma.
Mo máa yọjú sí láìpẹ́. Gbé fún Jẹ́tolúwa. Okay, hold on. Hello ma. Jẹ́tolúwa, mo fẹ́ rán dùn mí nínú níṣẹ́. Mo fẹ́ kó sáré wá bá mi ṣe nǹkan. Kò ní pẹ́ padà sílé. Okay ma, yes ma. She wants us to come over. She wants to check in here. Yeah, mo ti ṣe tán bọ̀ ló kù kí n serve yín. No ma rí, ma serve ma. Okay. Wọ́n máa lọ. Okay. Ẹ kò jẹ́ kó. Ṣé bínú? Bínú, finally. Ọ̀rẹ́ yín ni ọ̀rẹ́ yá serve. Yeah, at least I see ní friendly face kan. Kí ni ìtumọ̀ yẹn náà? Ọ̀tálẹ̀ yìí jẹ́ sí ìwọ ṣí ẹ́. Ó dùn mí pọ̀ mọ́ yóò ní dúró game. Okay. Nothing there. O believe pé bó ṣe wà yí Barcelona. Barcelona. No. Man U ni. Mọ́mí. Ó máa dé bí báyìí. Ẹ ti gbá yìí jù. Ọlọ́run bá ń gbọ́. O ẹnjìníà, orí tí a fi ṣe ewé kò tí ì kú ń bẹ ibẹ̀ náà ló wà. Bẹ́ẹ̀ni. Ọgbọ́n tó wà ní ọpọlọ mi yóò pọ̀ o. Orígun mẹ́rẹ̀ẹ̀rin inú ilé mi ọgbọ́n wà nù ẹ̀. Mọ́mí. Mo trust mi. Olúwa o. Ṣẹ̀rí lọ́tẹ̀ yìí, obìnrin á tún gbó sí dáadáa. Tírú ọjọ́ báyìí bá tún wáyé, màá kàn lálẹ́ báyìí, bá ti la ilẹ̀ báyìí, màá kàn lọ́wọ́ tó mọ́gbọ́n mi. Lóòótọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ màá tún. Ẹ ti gbá iye jù. Mọ́mí. Mo ń bọ̀ ẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ wá ń bọ̀ nísìn. Ẹ má bínú wọn. Lẹ́yìn tí ẹnjìníà tó ti bínú lọ. Wọ́n bínú lọ. Ẹ̀yin kàn máa lọ. Wọ́n ṣàtìrẹ́ ẹ̀yìn. Kí ló tún ní èdè mi fún? Ó fọ́ ni o. Ṣé èmi ni ẹnjìníà ti wá sí bíbá yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni? Kì í ṣe ìwọ náà ń wá ni. Kí ló dé tó ń ṣe báyìí ná? Ọmọkùnrin yìí ò ń tọ́jú wa. Ohun tá a bá fẹ́ ló ń fún wa. Kò lẹ́ṣẹ̀ kankan tó ṣẹ̀. Àbóṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kan ni. Wọ́n ṣẹ̀ mí. Spirit mi ò kọ̀ bá tiwọn lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Besides, mo kọ̀ wó pé kí la tún need engineer fún. Nígbà tí Gbádé wà ń bẹ̀ tó ń ṣe gbogbo nǹkan ta need fún wa. Ẹ̀yin ni ó settle in steady. Ó dẹ̀ ń tọ́jú èmi náà. Ó nífẹ̀ẹ́ mi, mo nífẹ̀ẹ́. Kí ló tún kù? Màámi, ẹ wò mí lè tàn yín. Ṣẹ̀wọ̀n pé ẹ̀yin ti mi. Ṣé rí Gbádé bẹ́ẹ̀ ṣe ń wo yẹn? Gbádé máa dá lọ́mọkùnrin o. Ọkùnrin tó fi ń ṣe àdúrà fún ọkùnrin ni. Bó ṣe wà yẹn, èèyàn gidi ni. Ó dúdú, ó dùn rí lọ́kùnrin. Tá bá sọ wípé kí ọkùnrin tẹ́ obìnrin lọ́rùn, màámi, wọ́n fi rán Gbádé. Ó ṣe gbogbo nǹkan tí mo fẹ́ fún mi pátápátá kí n tó ṣẹ́jú báyìí, ó ti mọ nǹkan tí mo fẹ́. Mo kò dìgbà tí máa ń sọ̀rọ̀ pé nǹkan tí mo fẹ́ lélẹ̀. Ó understand mi, mo understand ẹ̀. Ìdí nìyẹn tèmi ṣe sọ wípé ọrùn iṣu Gbádé ni àparò èmi dùn mí nínú máa kù sí. Ṣẹ́rí ọkàn mi báyìí ó wà lọ́dọ̀ Gbádé. Mo nífẹ̀ẹ́, òun náà dẹ̀ nífẹ̀ẹ́ èmi náà. Jọ kí ni nǹkan tó ń ṣèwọ ọmọ iná? Kí ló ń dẹ̀ láàmú? Ó fẹ́ mọ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ, àbí? Ó wá ń sọ fẹ́mi wípé Gbádé. Ṣé ìwọ ló ṣiṣẹ́ Gbádé débi tó gbédè yìí? Ó wá sọ fún mi pé Gbádé ló fẹ́ràn, ẹ̀hún ló lólùfẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àbí bẹ́ẹ̀ kọ́? Ó dá aṣẹ́ lèmi fẹ́ pa ọ́. Dùn mí nínú bí mo ṣe ń wẹ̀ yìí. Mú fóònù ẹ̀, kó pe ẹnjìníà, kó dẹ̀ bẹ̀ wọ́n. Kó sọ pé irú ẹ̀ ò ní ṣọmọ lọ́wọ́ ẹ̀ mọ́. Mọ́mì, mi ò ní any reason láti pe ẹnjìníà. Mo ní mi ò lè pè wọ́n. Kí ni mo fẹ́ pè wọ́n fún? Ẹ̀yin ni kẹ́ ṣàlàyé nǹkan tẹ́ bá fẹ́. Mo dẹ̀ ń promise yín pé Gbádé á tún fún yín ní ìlọ́po méjì. Ẹ sọ fún mi sẹ́ẹ̀, a ní ẹni tí ọkàn mi yàn ni òun lọ́kàn mi fẹ́. I love him. Kí ni mo tún wá kiri? Wọ́n àti rẹ̀ tó ń ṣe nǹkan fún wa. Èwo la tún yọ fara folo kiri? Kí la nídìí ẹ̀ fún? Ṣé o mọ̀ wípé ìyàwó lé ni ẹ́? Mo béèrè ni. Ohun tó ju ẹ lójú tó kó dání yẹn, màá gbọ́n gbogbo ẹ̀ dànù, màá dà sódò fún ẹ. Jẹ́ kí orí ẹ̀ kó pé. Tó o bá rí wípé kọ́kọ́rọ́ orí ẹ̀ ó ti sọnù, o mọ ohun tó kàn tó fẹ́ ṣe mọ́. Nígbà torí ẹ̀ bá wá pé, kó padà pè. Báwo ni? My mommy. Ẹ kú tọ́jú mi, ẹ dẹ̀ kú àlejò mi. Ọkọ mi, ìwọ náà ti do nílé.
a gbọ́dọ̀ tọ́jú ẹ ni kò sí wàhálà. ẹ ṣe gan ma. Báwo ni oúnjẹ yẹn ṣó ń lọ ṣá? Mo ń gbádùn ẹ gan. In fact àmàlà yẹn fẹ́lẹ́ dáadáa ẹran yẹn náà dẹ̀ rọ̀. Àbí onídìí ẹ kí n wá fìdí ẹ ni? Rárá ma mo wà òkè ma mo lè fi dára mi. Tó bá wù wípé ò nídìí ẹni tó máa fìdí ẹ tí n bá màsáàjì ẹ olóúnjẹ rẹ àti ẹ lọ́lẹ̀. Kí ló dé? Rárá mọ́mì ẹ má bínú ma ọmọ yín ni mí. Kí ni ìtumọ̀ yẹn? Èmi ò dàgbà kí n má mọ ohun tó dáa. Mi ò lè ní àyàndèjì ńlé kí n máa pòṣe jù. Wo ìtọ́wò lọ́bẹ̀ o tó bá tọ́ mi wò wá mọ̀ wípé mo dùn gan. Bẹ́ẹ̀ ni kí ni ìtumọ̀ yẹn? Kí ni tó ń sá tó ń gbára sá? Gbára dúró ká fara yíra ẹni tí mo mọ̀ nìyẹn. Ẹ wo mọ́ mi nǹkan tẹ́ ń sọ yìí kò pọ̀ bá. Ẹjọ́ ẹ má jẹ́ kí irú ẹ ṣẹlẹ̀ mọ́ ẹjọ́ ọmọ yín ni mi ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́. Ẹ̀yin náà mọ̀ pé mo love dùn mí nínú. Ẹ má tún jẹ́ ká tìrò ilé ìbọ̀ please. Kò proper àbí onífẹ̀ẹ́ dùn mí nínú ọ̀rọ̀ tèmi ń sọ òòtà. Ok mo fẹ́ kó lọ kọ ọjọ́ ìní ìsílẹ̀ mo fún ẹ ní ọjọ́ 3 péré kó fi kó ìfẹ́ orí burúkú wèrè àsíwí tó wà láàrin wa àti dùn mí nínú yẹn kó kó dànù sínú igbó. Kí ló rò bí? Mo wà bẹ́ẹ̀ mo dúró re èmi ò dàgbà má làbẹ́ egun ẹran ni mi ò lè sàn wo bó bá jẹ́ biscuit bone máa sún ẹ kò ní yọ egun kankan lẹ̀ ò ní rí rárá. Kí ló rò bí? O kàn wò mí báyìí ni mo dúró re mo dùn bẹ́ẹ̀ mo ṣe kí ni mo pọ̀ tó bá ń gbọ́ ó pọ̀ lóbìnrin èmi ni mo jẹ́ bẹ́ẹ̀ ṣé o jẹun tó máa jẹ. tó bá rí bó ṣe faraya. ọ̀rọ̀ bó ni ẹ. fóònù ẹ̀ ring ni o ìgbà tí fóònù ẹ̀ ring mo dẹ̀ wò pa jẹ́ kí n bá receive call yẹn kí n sọ fẹ́ni ẹ̀ pa kò sí lára ọ̀ndò kí ni mo bá pick call yẹn fún mo ṣe gbọ́ voice ọkọ ẹ̀ nìyẹn tó ṣe bẹ̀rẹ̀ sí sọ pé ẹ má nǹkan tètè má bọ̀ má nǹkan ó ti ń pè é níbo ló wà kó máa bọ̀ so that àwọn ò ní miss owó yẹn in fact ní dùnmínú bá dé o ní mo bá sọ fún dùnmínú pé kí ló wà láàrin wa àti ìyá ọkọ ẹ kí ni ẹjọ́ ń ṣe tọkùnrin kan tán ní kó máa bọ̀ kí ni mo sọ fún dùnmínú bá advice pa nǹkan tó ń ṣe yí pẹ̀lú ìyá ọkọ ẹ kò máa ń ṣe nǹkan tó dáa mo advice ẹ ní o ní dùnmínú bá gbà sódì tó bá rí ló bá tí fún mi ló bẹ̀rẹ̀ sí sọ pé kémi náà face life mi kí n ṣọ́gbà mi. ṣọ́rọ̀ tó sọ ẹ̀ ó strange sí mi gan but kò surprise mi torí ẹnu ọjọ́ mẹ́ta yìí mo ti ń notice àwọn orin dùn mí kò smooth rárá especially pẹ̀lú ọ̀rẹ́ ọkọ ẹ̀ kan báyìí wọ́n jọ ń gbéra wọn kiri jọ máa lẹ̀ mọ́ra wọn kiri gbogbo nǹkan bẹ́ẹ̀ well ọmọ pé mi ń tèmi ọ̀rọ̀ tó bá ti pè mí sí mi kì í dá sí. so wọn náà tiẹ̀ mọ̀ ń pẹ̀. mo notice ẹ̀ but kò kàn mí. mo ló mọ̀ jàre nǹkan tó máa ń pèèyàn sí òun lèèyàn máa ń dá sí. bẹ́ẹ̀ ni o Israel. ìgbà wo ló ń lọ shop. mo fẹ́ tidy up some things tí bá ṣe tán màá máa lọ shop. ok tẹ́mi bá ń bọ̀ máa check. all right kò sí problem take care. Òrùlé 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 ibi o. Ọ̀rọ̀ ni mo sọ yẹn. Ó ní problem. Mọ́mì ṣe mọ̀ nígbà tí ẹ kọ́kọ́ fi sọ̀rọ̀ yìí fún mi àyà mi já ẹ wá ní kí n lọ fi gbogbo pálapàla ẹ sílẹ̀ ìfà mi kọ́kọ́ understand kò dẹ̀ mi mọ̀ bí màá yẹ gbé àyà mi já gan. Èmi mọ̀ pé ò ní ṣòro sórí ó máa gbádùn mi àjọ máa gbádùn ara wa ni wo ìwọ fi ọkùnrin balẹ̀ tó bá jẹ́ ti wípé bóyá àbí pé nǹkan kan mímí kan ò lè nìyẹn. Ó ti yé mi ó ti yé mi.
mo mọ̀ pé mo love ẹ. Èmi náà lè love yín. Bí àṣẹ nìkan ni ó máa ń sọ ni a ní mo love ẹ gan mo sì like ẹ gan ni o. Ẹ tún ṣe kọ́mẹ́dì ni. Èèyàn kan ló máa ń sọ bẹ́ẹ̀. Mọ́mí, kí ló ń ṣẹlẹ̀ ń bí báyìí? Kí ló rí? Gbadé! Mọ́mí, Gbadé ń gbé orí sí ẹsẹ̀ yín. Mọ́ sí tẹ́lẹ̀ mọ́ bó ṣe jẹ́ sí mi. Bó ṣe jẹ́ sí ẹ náà ló ṣe jẹ́ sí mi náà. Mo wá fẹ́ sọ nǹkan kan fún ẹ. Ẹ lọ fi òpin dé bó ṣe jẹ́ sí ẹ̀yìn. Ẹ̀yìn ọ̀dẹ̀ fẹ́mi nìkan. Ó jọ. Gbadé, say something now. Don't say anything. It's alright. Òun ló ní ṣòro. Jáwọ́ yàrá. Ó tiẹ̀ ti yé mi ṣe rí bí ẹ ṣe yanjú títí ẹ yìí ṣé kò ní lọ sọ fún ọkọ ẹ ìyẹn ọ̀rẹ́ mi tó jọmọ yín. Eléyìí kò tó bẹ́ẹ̀ kò láyà àkọ́ ìbọ̀jẹ̀ òun kẹ̀ áyán ni fọkàn ẹ balẹ̀. Wọlé nìṣó ọmọ. Ṣé mo wípé mi ò ṣáájú sí yín rí? Ṣé mo wípé gbogbo nǹkan tẹ́ bá ń béèrè lọ́wọ́ mi pátá òun ni mo ń fún yín? Ẹ kọ́ mórúkọ mi ni Ọlọ́run mọ̀ wípé ẹ mọ orí ẹ̀dá tí mo jẹ́. Tẹ́ bá try mi ẹ kàn dín inú yan o. Mò ń sọ fún yín kí ló dé ná? Ṣé ìrọ̀pọ̀ ẹ̀gbọ́n ni? Mo ní mi ò ṣe ránu mọ́. Ẹ lẹ̀ ní dandandandan mú láti ṣe ránu. Mo jẹ́ kó yẹ wípé Gbádébọ̀ ẹsẹ̀ òun ni fire bus stop ti tèmi. Ṣé ẹ understand ni? Irọ́ ló pa. Tí ò bá ṣe ìranù mọ́ wàá lọ jókòó sí ilé ọkọ ẹ tó jẹ́ ọmọ tèmi ni kì í ṣe ọ̀dọ̀ Gbádé. Àti ìwọ àti Gbádé èmi ni mo mọ bọ́rọ̀ yìí ṣe débi tó gbé dé yìí. Ìwọ wá dúró wájú tèmi ò sọ fún mi pé láìsí Gbádé ò lè jẹ láìsí Gbádé ò lè mu torí kí ni wo nǹkan tó dẹ̀ ò sí fẹ́ nìkan o Olúwa ní ń ṣe lọ̀rọ̀ Gbádé kó lọ jókòó ara ẹ jẹ́. Mo dáràn jẹ́ kí n gbéra mi wọ́n lẹ́ kí n ṣubú. Ìyá ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́nu ṣá? Ṣé ẹ ń gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín? Ṣé ẹ ń ru ọ̀rọ̀ kẹ́ tó sọ ọ̀rọ̀? Ẹ ṣe kọ́kọ́ sọ̀rọ̀ sọ́wọ́ náà kẹ́ wá pèsè tí kẹ́ tó sọ síta. Ṣé o sọ̀rọ̀ lẹ̀ sọ yìí? Ọmọ inú yín yà. Ẹ wo bí wọ́n ti tí òjé Gbádébọ̀ bọ̀ olóṣàtẹ̀mí lọ́wọ́. Ó kú bàbá ńlá kú ẹ tó máa bọ̀. Ó máa gọ̀ o ó mà ní làákàyè rárá o ìwọ dúró wájú tèmi ò ń sọ fún èmi wípé àti tí òjé bọ̀ olóṣàlọ́wọ́ kú bàbá ẹni tí ó máa bọ̀ àbí bẹ́ẹ̀ kọ́. Ṣé o mọ bí mo ṣe jẹ́ sí ẹ ṣá? Bẹ́ẹ̀ni mo mọ bẹ ṣe jẹ́. Ìkànnì ìyá kí ló dé fẹ́ ṣe bẹ́ẹ̀. Nígbà tẹ̀yìn fi oyin tẹ̀fi tọ́ mi lẹ́nu wò tán nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí rí àdùn ẹ̀ lójú mi ẹ wọ́n fẹ́ gbẹ lọ́wọ́ mi gbogbo ẹ̀ lọ́kẹ̀dà tó bá rí pé ọmọlàkejì òun ṣe é láyé tó lóun fẹ́ stop ẹ̀ olúwẹ̀ òun ṣe é láyé ó máa ṣí ẹ̀ sí ẹ̀wọ̀ ìyá. Ojú ẹ̀sìn ti wá ṣùgbọ́n ó ṣetán tó fẹ́ rọ̀ advice final warning ni mo fún yín tẹ́ bá tún as much as gbé lórí aago ẹ máa rí mi tó yá Ọlọ́run ẹ máa rí mi tó mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ ṣe ní colour mi o ẹ máa ṣẹ̀ṣẹ̀ rí the real true colour of me. Ìyálàyà ẹ̀ ò tó bẹ́ẹ̀ wọn bí ìyálàyà kúkú bàbá làbà bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ láti sọ fún ẹ̀mí kó dúró wájú mi kò ní kẹ́mi má pè bá dé bọ̀ mọ̀ kàkà kẹ́kọ̀ọ́ má jẹ ṣẹṣẹ ni a fi ṣàwádànù. ojú ẹ̀ ni mo sọ fún ẹ. ó ní ìbẹ̀rẹ̀ lọ́nà. ókè o. ó ní ìbẹ̀rẹ̀ lọ́nà. ókè o. wàá gbà ìwọ tó yìí tí ìríran wò ó ṣe bẹ̀rẹ̀ ní owó ṣe ìrádùn wọn ìrádùn tó máa ṣe tó máa fẹ̀ báyìí tí gbogbo ayé máa rí ìwọ lọ́jọ́ tèmi ṣú oṣù ẹtí tèmi ṣú ìwọ ló máa ṣe lẹ́yìn ókè náà.
Hey, Mofe. How are you? Hi. Good to see you. Oh, good to see you too. Oh. And your business? Maybe your power. You're not talking about it alone. Ọ̀rẹ́ mi kan mo shop on lo tin ìwà ṣe shopping fún. Oh no. Oh, guess wrong. Mo ní kí n wá ra nǹkan bí kí n kàn fi ṣe surprise fún mi. But nǹkan wọn rọjú ń bí o. Ọjà wọn. What? Yeah, wọn gan. But the things they are very affordable. What affordable now? Affordable? Anyway, kí lẹ́yìn obìnrin máa sọ tẹ́lẹ̀. Àwa tá a lọ ń ṣiṣẹ́ wa la máa mọ̀ pé kò affordable. Anyway, well. It's the thought that counts. And that's the good thing. You're a good man, Uncle Jesse. Thank you. And men like you deserve the very best wives. And that's why I got myself one. I count myself to be the luckiest. Dominion is one in a million. Omashe. Olora Betty Didi. Sorry? What's that? Sherry Yoruba man sọ̀rọ̀ kan. Wọ́n ní àtùpà kò kí ń rí di ààrẹ. Má fẹ́ kẹ́ dẹjúlẹ̀ dáadáa. Kẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ yín, ìyàwó yín àti ìyá yín. Mi fẹ́ dá sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀. Mi fẹ́ sọ anything but conscience mi kò jẹ́ kí n gbádùn. Marry you later. Ó dẹ̀ mọ̀ pé mo lọ́ọ̀fẹ́ ògbà tó dẹ̀ wá tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní mi lára tó dẹ̀ fi gbogbo ẹ̀ fún mi lọ́rùn pé tèmi ò bá ti ṣọ́ra o àwọn máa da gbogbo ẹ̀rú ni o ní tá à ń gbé yẹn àwọn máa jẹ́ káṣírí tú sí everybody èmi náà ara ń play along. Ọtí ìyá yẹn ṣe jẹ́ àkíyà báyìí ẹ kí la fẹ́ ṣe báyìí. ní suggestion tèmi ní ni pé if truly you love me I love you. bóyá kò divorce ọkọ ẹ kò lè jẹ́ kémi àti ẹ fẹ́ra or kò jẹ́ kémi àti ẹ tiẹ̀ sá lọ. No problem, I'm down for that. Are you sure? Yes, I know I love you. I love you too. Mo ti mọ̀ pé olóró gbọ́. Mo ti mọ̀ pé ọ̀dàlẹ̀ ni ẹ́. Ó kàn fáwọn èèyàn bóra lásán ni. Ìwọ! Olùbí tàtẹ̀nu jẹ́ gbé wọlé. Mo ní kí n wá bá òun tẹ́lẹ̀ kí n yanjú òun tó kì í ṣẹ̀ wá fàbọ̀ bá ẹni. Àtẹnujẹ ló gbé ẹ̀rìn ìrìn àjò. Ire ọ̀run lànà ẹ̀yin méjèèjì. Bẹ́ẹ̀ ṣe wà yìí, mo ti fi pọ́ìsì sínú tẹ̀jẹ̀. Ẹ ti jẹ́ ìtọ́jú wọnú kọ́. Very soon wọ́n máa palẹ̀ mọ́ òkú yín nulẹ̀. Ẹ poison wa. Bẹ́ẹ̀ni. So ẹ fẹ́ pa mí ní tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni ó dá ni. Kí lèmi wí fún ọ pé wò gbọ́dọ̀ ṣe tí wọ́n takú tó ṣe. Irú ìwà wo nìyẹn? Ìwà títa níbù. Irú ìwà wo ni? Kí ló fẹ́ ṣe fún mi? Ẹ poison mi. Ó bá yín kú ti wà lálẹ́ báyìí tó ti rìn. Ìwọ ẹ̀yin méjèèjì mo pọ́ìsì yìí nìkan. Má jẹ́ kí a yọ. Ìyàwó ni kò bá lọ. Ìyàwó ni kò bá lọ. Bẹ́ẹ̀ ni ibo ló ń lọ ọ̀nà mi kankan kí tèmi fẹ́ máa kú sí fúláṣí lè máa kú sílẹ̀. Ẹ bọ́ sí wa kí ló ṣe yín kí ló ṣe yín tó ṣe nìkan. Kí ló fẹ́ ṣe báyìí? Ìyá yìí ẹ̀ dín o ẹ̀ dín ẹ̀ tó dáa yóò burúkú. Somebody help me. Somebody help me. Badebo.
I've been poisoned. Help me to the hospital. Help me to the hospital. Lọ sókè díẹ̀. Sorry, Lato. Sorry. Fine. Daddy too is inside. He's been poisoned too. Wo, máa gbóhùn lọ jẹ́ kí n lọ take care àwọn yẹn jọ. Okay, ìwọ lọ. Hello? Yeah, boss man. Yeah? Níbo? Oh, okay. Kí ló ṣẹlẹ̀? Mo ń bọ̀ nísinsìnyí, mo ń bọ̀. Gbadé. Kí ló ṣẹlẹ̀ ma? Kí ló ṣẹlẹ̀ mọ́mì? Gbadé. Mọ́mì ẹjọ́ kí ló ṣẹlẹ̀ mọ́mì ẹjọ́. Pẹ̀lẹ́ dùn nínú. Pẹ̀lẹ́ ànípẹ́ dé hospital nsìn. This is serious, poison. What did I say? Pẹ̀lẹ́ ànípẹ́ dé hospital. Dùn nínú. Dùn nínú. Yeah, Jesus Christ. Dùn nínú. Ṣé mi ṣòro ṣe báyìí? Dùn mí nínú. Àti bẹ́ẹ̀ di hospital. Dùn mí nínú. Morocco. Ọmọ ìjìdá kẹ́. Dùn mí nínú. Jesus. Ọmọ mi fẹ́ ṣe báyìí tí mo fẹ́ lọ. Dùn mí nínú. Mr. Man, ó dẹ̀ rí wa ní checkpoint mi ò dẹ̀ tán padà. Kí ló ṣe é? Ní checkpoint? Yeah. Mi rí yín checkpoint. Ojú ń dùn àbí? Dá mi lóhùn. Orí wa náà, bó ṣe rí wa ní checkpoint bẹ́ẹ̀, ó dẹ̀ sá, ó tọ́n, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sábọ̀. Tí àbá wa fi ọ̀kadà lé ẹ mú nísìn, bó ṣe máa sá lọ nìyẹn. No, èmi kàn mi rí yín, mo kàn tọ̀ ní tèmi ni. Kí ló wà nínú mọ́tò ẹ? Say, calm down. Come up your boot. Calm down. Kí wá ṣí bùtù àná? Ṣí bùtù ẹ kí ló wà nínú mọ́tò? Kò sí ìkọ̀kan nínú bùtù Ọlọ́run. Hey! Come here. Ta ni woman tó wà nínú mọ́tò yìí? Ọ̀rẹ́ mi ni mo wá lọlé. Nígbà tí màá débẹ̀ ń bá ba. Shut up! O pátán wá gbé sí mọ́tò àbí? Ó ti pẹ́tẹ́ ti máa ń ṣe. Ọlọ́run ti mú ẹ lé ni. Mi mọ̀ bóyá pọ́sìtì àbí ó ṣà nínú rùn mo ní kí n gbé lọ sí hospital ní mi mọ̀ bóyá. Kí ló máa ń ṣèyàn ọmọ kékeré náà? Ẹ fẹ́ fi gbogbo ọwọ́ yín kẹ́ fi ṣiṣẹ́. Tẹ́ bá fẹ́ ṣògùn owó yín, lẹ máa ń wọ́yàn tẹ́ máa pa. Tẹ́ bá fi ṣògùn owó, okay now ti pátán àbí? Ó ti yé mi. I understand you. Ṣebí Yahoo plus ní àbí? Ọlọ́run mi mọ̀ pa Yahoo. Ọlọ́run mi mọ̀ pa Yahoo.
Bàdé. Mami. Mami. Bàdé mọ́mí. Bàdé is dead. Mami. Kí ló ṣe yín? Kí ló ṣe wọ́n? Àrùn ìyàwó ẹ̀ lọ hospital. Wọ́n ní wọ́n ti poison. Ìyàwó mi lọ hospital. Ok, jọ ayáwó mi ká gbé mi lọ hospital. Olúwa. Mami. Mami. Ìwọ ló fà. Jẹ́ Olúwa ìwọ ló fà o. Ìwọ ló fà o. Dìde. Kí ló ṣe ẹ́? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló ṣe wà tiẹ̀? Jẹ́ Tolúwa ni o. Kí ló ṣe fún ẹ? Sọ̀rọ̀, kí ló ṣe fún ẹ? Jẹ́ Tolúwa fìyà jẹ mí, ó ti sú mi mọ́ mi. Kí ló dé? Ẹ̀yin náà wò ó sí. Tó bá sì bá ti tẹ̀lé mi nìkan ni màá wá lé. Mo dẹ̀ pé ọkọ mi. Mo bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ wípé máa di àjọ tí ẹ bó ti jẹ́ ṣọ́ọ̀bù kékeré kan ṣí fún mi kémi náà rí bí máa lọ kí ni máa mẹ́kọ̀ owó díẹ̀díẹ̀ ṣé lọ́kọ mi jẹ́ kó yé mi pé kí ni mo ní ìdòwò fún kí nǹkan tí n bá fẹ́ wà máa fún mi mọ́ mi ẹ̀dẹ̀ owó ṣé ibi gbogbo ní ilé ìṣètò fún ọ̀sẹ̀ kan 2,000 naira níjẹ́ tó ló wà máa fún mi pẹ̀lú owó oúnjẹ. 2,000 lọ́sẹ̀ kan $2,000 náà ò ṣé kò tó ni. Dọ́là náà rárá o 2,000 naira. 2,000 naira. àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé wa ni mọ́mí jẹ́ òun fẹ́ ṣe lè dá èyí tó wá pa mí lẹ́kùn tó bà mí nínú jẹ́ òun lè tó ṣe láàárọ̀ ìmọ̀ mi kó tó jáde jẹ́ Tolúwa fún mi 1,200 naira kí ni fẹ́ fi ṣe èmi yìí gbé jà wá bíbá yìí wípé nígbà tí mo wò tó sú mi mo wá wò wípé ṣé tí ọmọ bá dẹ̀ ti fẹ́ yàwó nsìn ìyá ò dẹ̀ gbọ́dọ̀ gbádùn ẹ̀ mọ́ pé ò jẹ́ kí ọmọ mi kó tọ́jú mi kó fún mi lówó kò ní fún mi lówó kò ní ṣe kankan ìyẹn ni mo rò ni mo ṣe ní kí n tiẹ̀ wá bíbá yìí pé gbogbo ohun tó bá tiẹ̀ gbà ká fún un. mi kò lè máa wò láti jọ tẹ́tí rí mi ẹni láláàánú mi ló ń ṣàánú fún mi mọ̀lẹ́ tí ní kí n sọ fún yín pé mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ àtìgbà ẹni mo ti ṣe bẹ́ẹ̀ mọ́ àtìgbà ẹ̀dẹ̀ nìyà tí ń jẹ mí torí arákùnrin tẹ́rí mi pẹ̀lú ẹ̀yẹn òun òun ni mo lọ sábà kí ni mo fẹ́ ṣe báyìí ó ti sú mi. jẹ́ Tolúwa láti kékeré ló ti ya àwọn yìí èmi máa ń wò pé bóyá torí pé kò yìí ní ni pé tó bá ní tó lánìṣẹ́kù Olúwa ò mà ní níṣòro bàbá pé jẹ́ Tolúwa ilé bàbá ẹ̀ tí mo fi ń jẹ ìwọ̀nba ohun tí mò ń rí jẹ́ bẹ́ẹ̀ bó ṣe gbẹ́nu lulẹ̀ tó dẹ̀ gbẹ́bẹ́ bá pè wípé kó jọ kó wá bá wa túnṣe á ní kò sówó ni máa ń rò sọ́kàn mi pé ìgbà tó ti fẹ́ ìyàwó lè jẹ́ ọmọ wa èmi ò mọ̀ pé bẹ́ẹ̀ ni dé má wo ó yìí sọ fún mi pé òun yìí win ní contract 300 million pé wọ́n dẹ̀ ti san owó fún wọn ó wá kó 1,200 fún ẹ níbo ló wá kó yẹn sí ó dáa kò burú gbà náà ìwọ gbàgbé wípé bóyá àbí pé mo rí ẹ ń bì kan bí tọrọ gbédè yìí gbàgbé yẹn má wọlé àwọn tá a máa ṣe sí. By the way, mommy ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín really I'm really impressed pẹ̀lú dùn mí nínú ó really dùn mí nínú gidi gan ni. Olúwa ṣe. And usually mo máa ń ní budget fún irú nǹkan báyìí ṣùgbọ́n I'll break my rule this time around ṣé àkáǹtì ẹlẹ́sìn lò. òun náà ni. ẹ máa gbà láti ń sìn torí mi ò fẹ́ fún yín ní wàhálà ṣe rárá. $500,000. ẹ ṣé gan. ẹ ṣé mo dúpẹ́. kò tọ́pẹ́ mà tí yín nìyẹn fún pé irun kan tó dá báyìí tọwọ́ yín jáde sọ́dọ̀ mi màá wá dọ́bùlẹ̀ fóun. Can I have your details, please? Are you for real? Send it to my Zenith bank account. It's 100-211-5907. Can I have the number again?
100-211-5907. Oh my God! I just got a message. Oh my God! 1 million! Thank you! Move me. Ẹ wo, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kẹ́mi máa lọ sí kọ́ọ̀tì àdúgbò mi. Wọ́n ní ìyá yìí ọmọ ẹ̀ ń súnmọ́ná. Ó ní kí ló dé? Iná ò kì í ṣọ̀lẹ̀. Akíkanjú gangan lọmọ tèmi gangan ni. Wọ́n mọ̀ pẹ́yìn méjèèjì tí mò ń wò yìí. Ẹ kì í ṣọ̀lẹ̀, àbí? Kò sọ̀rọ̀, ẹ kúrò sọ. Mọ́mí. Eré orí igi àṣekọ mẹ́dún ní fáwọn àyè náà gbà bẹ́ẹ̀. Sórí mo ṣe ń wọ ẹdun mọ́ mi tí wọ́n bá rí igi wọ́n á ṣeré jù. Báwo ni ṣá? Mo sọ fún yín màmí honorable wọn ṣí fún mi rí wọ́n ti gbẹ́rù rẹ o gbẹ̀mú ti wọlé wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé ẹ̀yin gan-an máa transfer sí yín lọ́la pé gbogbo àkáǹtì mi táwọn máa transfer sí yín ẹ̀dẹ̀ mú pé mi ẹ̀ ní láti béèrè lọ́wọ́ mi first thing in the morning máa lọ transfer sí yín gbogbo commission yín ó yé yín. Mi ò lọ́mọ ọ̀ranu ìyàwó tó ṣùọ̀ ni mo gbé sílé. Jẹ́tì ó lè fi àwọn báyìí ara ẹ jẹ́. Ó dà náà mo gbọ́ ẹ jẹ́ ká máa lọ sí hospital. Dùnmí nínú àti wádìí pọ̀ ibi ni mo pọ̀ sí. Wọ́n gún mi wádìí pọ̀ ló gún mi lọ. Àti dùnmí nínú ló gún mi lọ. Ó dà náà màmí ẹ pẹ̀lẹ́ ó yẹ jẹ́ ká lọ sí hospital. Ẹ pẹ̀lẹ́. Sori bó ṣe ṣe láìba rẹ̀ Jẹ́tì sori bó ṣe ṣe láìba rẹ̀ torí àwọn. Mr. Man, Ọlọ́run máa kó yín yọ gan-an. Ṣé rí ká ní pé woman yóò confess ni big case ni fún yín ṣùgbọ́n bó ṣe confess yẹn case yẹn ó kéré. Ẹ wo èmi ṣáà ní kí n máa bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Òrùlé máa ń bo nǹkan mọ́lẹ̀ o. Irú àṣírí báyìí láàrin ìyá àti ìyàwó ọmọ. That is the end. For stingy Moko, this is the end. Innocent. The gods will not let that drum sound. Now the enemy of a man had those of his household. Tikwile ubakani, tudeule binika. Tick tock sounds the clock. The time to unveil the face of deceit is soon unlocked. Kunle lotawa inu ile shala shiningbe. The insect that chews the vegetables lives, thrives, and survives in the vegetables and abides in the vegetables itself.